Are you yearning to embark on the sacred adventures of a lifetime? Embark on a spiritual journey, the fifth pillar of Islam. With All of Us Dynamics International Limited, your gateway to Hajj and Umrah services. All of Us Dynamics International Limited, your trusted companion on your sacred journey. Our commitment, swift and also free visa procurement, enlightening guidance, ziyarah talks, holistic lectures to nourish your soul, holy aid pilgrimage, specially designed for the elderly and persons with disabilities, year-round Umrah packages, installment payment plan, 1 year business visa, multiple entries option. All of Us Dynamics is committed to making your Hajj and Umrah dreams come true. Our meticulously planned packages cater to your every need, offering comfort, convenience, and peace of mind. Let us handle the logistics while you focus on your prayers and reflection. Muslims in diaspora, no matter where you are, you can be part of All of Us Dynamics travel for an exceptional Umrah and Hajj experience. For inquiries and reservations, 07043037156 or 08061799810 and 08024578414. For those in diaspora, WhatsApp this number +9747066384. Our offices at 216 First Floor, Gospel Plaza, along Asa 7 Road, Ukwa, Abuja, or NAT Office 5, Olayinka Street, Itira Stroke, Ijesha, Surulere, Lagos. All of Us Dynamics International Limited, facilitating exceptional Hajj and Umrah experiences seamlessly and in compliance with the Sharia. Sára ṣẹ̀ṣẹ̀ tábà ọ̀làpá aṣọ ìgbé ìtura ìmọ̀ ṣànígbé wọn. Gbogbo ẹni tó bá lọ sílùú Mẹ́kà tó bá ṣiṣẹ́ ìrájà àti wúwúrà láṣepé o. Ọlọ́pàá Dynamic Travels and Tours ní kẹ̀kẹ́ abálọ. Ilé ìtẹ́rọ̀rùn bẹ̀ níbẹ̀ ní sẹ̀fẹ̀ fún wa. Oúnjẹ tó bára tọ́jà, ìtọ́jú tó péye fún gbogbo ẹni tó bá bá wa lọ. Fáǹsì àti ìgbàdégbà, àwọn àyè tó ṣe pàtàkì láti rò nínú Mẹ́kà àti ìlú Mẹ́dínà. Níbẹ̀ lọ́wọ́ àwọn aláṣẹ Ọlápá Dynamic Travels and Tours. Wọ́n kò wá ṣiṣẹ́ àjèjì pérépé. Ilé iṣẹ́ wa bẹ nílùú Èkó, ìlú Àbújá àti lókè òkun lórílẹ̀-èdè Qatar. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 07043037156. WhatsApp number +97470663824. Ọlápá Dynamic Travels and Tours. Ájì aláṣẹ pé ó dìrò. All of us, dynamic, Haji and Umrah. 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 All of us, dynamics is the best. Ó jẹ́ ti kákọ́ ní ìṣẹ̀rìn àjò. Lọ sínú Mẹ́kà alápọ̀nlé pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. All of us, dynamics. All of us, dynamics. Lọ́lọ́run mi fi iṣẹ́ hàn o. All of us, dynamic, Haji and Umrah. Hajja mabrura, wasaya shukura, wadamba magifura, watijaratan lan tabura, wala fashiba dolishe. All of us, dynamic, Haji and Umrah. Fún iṣẹ́ àti aláṣẹ pé pẹ̀lú múra lálọ́bọ̀, èyí tí ò bá nira dé rárá. Ọ̀rẹ́ mi dákun má ṣe yè méjì o, ọlọ́pàá ṣì ni ojú ọmọ bá lọ. Àbá oúnjẹ ìrọ̀rùn ni ó bàjẹ́, àwọn àpá tí wọ́n múnádóko ni ó máa tọ́ wa sọ́ọ̀nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ. Ẹni bá wa lọ ò ní ìṣàpamọ́, àlọ́tún lọ ni a ó máa jọ lọ. Ọlọ́pàá dynamic, Haji and Umrah. Fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀, àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó, ó wà ní Abuja, ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai. ETC
is 07020278482. Our WhatsApp number is +97470663824. If you want to contact us through our social medias at Olafash Dynamics International Limited, Olafash Dynamics Hajj and Umrah Service. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته ما شاء الله أدوبة لدى الله أسي ترى كيغ فوانا محمد صلى الله تعالى عليه وسلم كيغ الله كما با صحابة الكرام والتابعين أتواتوا دلين وتوا سنتو ورقبا بأكل حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم látara bẹ́ẹ̀ kí àwọn ẹni Ọlọ́run láwọn tí wọ́n gbaṣẹ́ ẹ̀sìn tí wọ́n ń ṣe dáadáa tó já sí pé níjọ́ tí wọ́n ń ṣe wọ́n rò wípé báwo lọ́jọ́ ọ̀la àwọn ó ti rí báwo lọ́la àwọn ọmọ àwọn ó ti rí wọ́n làágùn wọ́n ṣe wàhálà wọ́n febi panú látara kí ìsìláàmù tó dùn tó dáa kó lè dákàtà wa látòrí Maulana Fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori Al-Allamatu As-Sudani Sheikhul Islam آدم عبد الله الإلوري رحمة الله تعالى عليه وعلى شيخنا كمال الدين الحدبي وشيخنا تاج الأدبي تاج المؤمنين شيخ المزمل وشيخنا يوسف الأبواجي رحمة الله تعالى عليهم أجمعين بين لدى يري مولانا فضيلة الشيخ مصطفى زغلول السنوسي رحمه الله تعالى ومولانا فضيلة الشيخ محسن وعيدو والشيخ عبد اللطيف ياموني وشيخ جرجيس أكودو رحمة الله تعالى عليهم أجمعين بين gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà tó fi dọ́dọ̀ àwọn fadilatu Sheikh Abdurrahman Taqwallah rahmatullahi ta'ala alayhim àwọn tí wọ́n kù láyé tí wọ́n jáfà fún wa látòrí Maulana fadilatul mudir Sheikh Abibillahi Adam Abdullahi Al-Ilori adamallahu ayatahu bis-sihhati wal-afiyah Ọlọ́run dákun jẹ́ àrí bàbá náà pẹ́ pẹ̀lú dáadáa tàlàáfíà àwọn tí wọ́n wá ń bẹ lórí khilafa àwọn àgbàlagbà tá a kálẹ̀ yìí Olúwa Ọlọ́run dákun bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ májà ń mànira lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam látara bẹ́ẹ̀ àwa náà wá ṣàdúrà fáwọn tí wọ́n bí wa àwọn tí wọ́n ṣe láyé nú Olúwa Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́rẹ̀ kó bá wa fi ṣe sàárà fún wọn àlìjẹ́nnà rẹ̀ Ọlọ́run dákun má ṣe léèwọ̀ fún wọn bákan náà àwọn tí wọ́n kù láyé tí wọ́n wà láyé nínú àwọn tí wọ́n bí wa bákan náà iná àtẹ́yìnà kan Ọlọ́run dákun má fi bànújẹ́ má fi kàwọn ọ̀rọ̀ wọn bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal habitar wala hawla wala quwwata illa billah bákan náà àwa tí Ọlọ́run kádàrá ká tún jọ pàdé nínú yàrá akẹ́kọ̀ọ́ wa yìí Olúwa Ọlọ́run dákun mo tún wá kí àwa náà pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh masha Allah àkọ́kọ́ rí pé eléyìí náà ni àkọ́kọ́ ìpàdé tá àkọ́kọ́ pàdé nínú Ramadan in tó sì fa náà ni wípé àwọn ìdojúkọ kan wà tí Ọlọ́run kádàrá kó dojúkọ mi tó mú wàhálà dání díẹ̀ àmọ́ Ọlọ́run dákun agbára Ọlọ́run ká àwọn tọ́lọ́run tó wá lò ní sábàbí lórí àwọn challenges wọ̀nyí Olúwa Ọlọ́run dákun ó mọ̀ wọ́n ó sì mọ̀ tí wọ́n fẹ́ ó mọ̀ tí wọ́n ń béèrè kọ́lọ́run bá mi ta oníkálùkù wọn lọ́rẹ pẹ̀lú ìdùnnú tí ò ní parẹ́ láéláé tí ò sì ní kọ́ra àbànújẹ́ sí wọn nínú ẹ̀mí bí akila ilaha illallah muhammad rasulullah ó rẹra díẹ̀ ó sì tún rẹ̀ àwọn twins mi náà tó bùkátà ilé ìwòsàn so kódà bí yàn bá wojú mi ẹ rí i pé èmi náà ó ṣe mí díẹ̀ bá alhamdulillah Ọlọ́run kádàrá àmọ́ inshallah mi àti láǹfààní ká bẹ̀rẹ̀ tafsir
á bẹ̀rẹ̀ ní sátidé tọ́lọ́run bá gbà wá láàyè. Àmìlẹ̀ ìyá ní káwa náà ká gbìyànjú ká sọ sí látara wípé ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ẹni tí a máa lérò wípé onímọ̀ ni wọ́n gbà mí tá a sì máa fojú àfáà wò wọn nígbà tọ́rọ̀ bá délẹ̀ tó jọrọ̀ mímọ́ a wá rí i pé àṣé ń tẹ́ gbé tá a fi ojú rẹ̀ ń wò yín àṣé kò sí lára yín a máa ṣẹlẹ̀. Àmì èyí tí máa bàyàn nínú jẹ́ náà lẹni tí ó mọ̀ wọn rẹ̀ tí lànà yẹn èé ṣe lànà rẹ̀. Lápèjúwe béèyàn bá ń bẹ ní medical line tí wọ́n bá ń sọ̀rọ̀ medical bóyá wọ́n ń sọ̀rọ̀ surgery lọ́dọ̀ àwọn surgeon kí n wá ní mo fẹ́ dá sí a máa túmọ̀ sí pé làákàyè mi ó padà sẹ́yìn kò sí níbi tó wà mọ́nà ni. Bẹ́ẹ̀ náà lẹni tí ń bẹ láàyè mi tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam tí wọ́n ń sọ̀rọ̀ mímọ̀ níbi kákatírà káwá rọ́mọ kan kóun náà wá dìde ńlẹ̀ ọmọ yìí kì í sì bí ọ̀rọ̀ yẹn ṣe ń ká mi lára tó mi ò fẹ́ gbé síta kírú ọmọ náà wá máa ní jẹ́ kí n ka kíní yẹn mi ò ní ṣó rẹ̀ torí pé ẹni tó já sí pé tí dáadáa bá kàn ó lè kàn wá kọ́lọ́ má jẹ́ ká burú kàn bí akila ilaha illallah. Ó ní láti máa kọ́ síbẹ̀ nínú àwọn àbúrò wa ọmọ ìlú wa náà ni ó wá kọ́ síbẹ̀ pé ṣèbí una bí alfas Agége but I dare you una to challenge me in open debate. Abba. Only at least I know kuku go ile kéwú. Bring your challenge. Inna lillahi wa inna ilayhi raji'un. Lẹ́nu uwe. Yusuf. Ọlọ́run bá mi mójú kúrò fún ẹ o. Torí pé o fẹ́ lọ tọwọ́ bọ bí tí ó kàn ẹ́ rárá bí tí ń wò mọ́. Ṣé wọ́n wá gbalẹ̀ nílùú wa ló fi ń jà ní? Ṣé o rí pé kìí ṣe iye tó ń pèrè àti tó ló fẹ́ ṣe kọ́ ló ń ṣe mọ́? Wallahi alazim. Kò sẹ́ni tí ò lẹ́gbin lára, kò sì sẹ́ni tí ò nídọ̀tí. Irú bàbá Lágége nínú mímọ̀ ìlú tá a ti wá kò sí ń bẹ̀. Ká má wàá sọ nínú ilé yín. Àmọ́ mo sì mójú kúrò mẹ́. Mo mójú kúrò mẹ́. Kọ́lọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ torí pé ẹ̀jẹ̀ wa ló jẹ́. Ẹ̀jẹ̀ wa ló jẹ́. Kò lè tẹ́ àwa lọ́rùn kí nǹkan tí ò dá ṣẹlẹ̀. Àfi kó dà. Àmọ́ dẹ́ẹ̀dẹ́ mìíràn o. Rana sallam ó ní rahimallahu rajulan arrafa nafsa wa arrafa mikidara. Àánú Ọlọ́run máa bẹ́ nìkan ó mọ ìwọ̀n rẹ̀ ó sì máa tó ń wọ̀n. Ìwọ̀n náà ó ṣe rí pé níbẹ̀ yẹn náà kọ́mẹ́ǹtì àwọn kan ti ń ṣàlàyé pé ibi tó ń lọ ìmọ̀ lọ́bẹ̀ tọ́lọ́mbá ní kò gbọ́ inú tiwa náà dùn. Àmọ́ tọ́lọ́mbá lò ní ò gbọ́ kò sí wàhálà. Ọlọ́run ó ṣe dáadáa fún wa. Ìyẹn kókò máa jẹ́ ìkìlọ̀ ni. Ó rí pé mi ò fẹ́ dákọ̀. Mi ò sì fẹ́ kẹ́yé mẹni tí mò ń wí. Àmọ́ ìwọ náà máa mọ̀nú ọkàn rẹ pé ìkọjá àyè ni. Wallahi ìkọjá àyè ni. Irú tó ṣe yìí, ó kọlu bàbá Músínù Èédú, ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ torí pé ó tẹ àfá àwọn lójú mọ́lẹ̀. Ó tẹ Sheikh Abdulateef Amúni, àfá àgbà nínú mímọ́, ó tẹ̀ wọ́n mọ́lẹ̀. Ó sì tẹ bàbá wa Girgis Idris tí wọ́n ń pè ní Girgis Lérépòtò, ó tẹ̀ wọ́n mọ́lẹ̀. Ó tún wá tẹ ìmáàmù Sàádálà Abíọ́lá tí ń jẹ́ ìmáàmù fún gbogbo ìlú Ẹ̀pẹ́ lónìí, ó tẹ̀ mọ́lẹ̀. Gbogbo àfáà tó wà ń lu wa ló tẹ̀ mọ́lẹ̀ tí ó kú ẹnìkan. Ó sì tẹ gbogbo àwọn tí wọ́n ń jẹ́ Markaziyya nílùú, ó tẹ̀ wọ́n mọ́lẹ̀. Ó tún wá tẹ gbogbo wọn mọ́lẹ̀ Lagos State, ó tún kọlù wọn Nàìjíríà, kódà ó kọlù wọn láfíríkà, ó tún kọlù wọn gbogbo ayé. Ọmọlọ́wọ̀n ò ní fa burú sí ẹ́. Ọlọ́run ò sì ní jẹ́ kó kọjá bẹ́ẹ̀. Kó kọjá bí tó fẹ́ gbé lọ yẹn náà. Níbi wípé kó má lọ tọwọ́ bọ tí ó kàn ẹ́. Ọlọ́run bá wa ṣe dáadáa fún ẹ. Ìyẹn ń jẹ́ láàyè títí ẹ̀. Naam. Ẹ rí pé àkọlé ọ̀rọ̀ mẹ́ta ni mo gbé kalẹ̀. Yóò sì wùn mí tọ́lọ́run bá kádàrá kan lè bá mi ṣí ẹ lẹ́kṣọ̀ yìí fáwọn tí wọ́n ti bọ́ ta nínú àwọn àfáà tí wọ́n ń pera wọn lóní mímọ̀. Pàápàá àfáà kan bẹ. Mo fẹ́ràn wọn púpọ̀.
wọ́n máa ń pè wọ́n ní sọ ibùl Qur'an. Mo lérò pé lọrin ni wọ́n máa ń sábà wọṣọ funfun, wọ́n sì máa ń wé láwàní torí pé sùmọ̀rá ni wọ́n. Àmọ́ Ọlọ́run kádàrá pé wọ́n mọ̀ wọn ara wọn lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí. Àwọn náà ó sì gbúrò àìmọ̀ kan tí wọ́n náà. Bákan náà irú Ọlọ́run kan náà wọ́n ń pè ní kinní kan Àyìndé Eléré, ìkan nínú àwọn blọ́gà bàbá olówó tẹ́ máa ń pariwo ohun torí pé tí mo fi pè ń blọ́gà ò kọjá wípé ó gbé blogging wọ orí kútúbà ńjọ́ kan. Wá ń sọ̀rọ̀ blọ́gà kan tó ń forúkọ ìsìláàmù bá àwọn èèyàn ló kọjẹ́ tó fi ń pawó. Ó wá ń fi kọ́ọ̀lù pé mo wá pé aláàjì lágbájá, mo sì tún pé aláàjì náà ìyíhun bàbá olówó. Ó wá ń pàápọ̀ mọ́ alókùtùbà. Wallahi ó bà mí nínú jẹ́. Tó bá lọ jásí pé nìkan tí èé ṣara yín lẹ́yìn tẹ́ ń pera yín ṣàlàfíà tàbí sọ̀níyà ni ẹ ti balẹ̀ jẹ́ pé sí kútúbà nìyẹn. Àtàwọn tí jásí pé kútúbà wọn wákà ni, orin ni, arrogance ni, ká bú yẹn ni, ká ṣépè fún yẹn ni. Àmọ́ bí mo ń lọ lónìí, ẹ rí pé àkọlé ọ̀rọ̀ mi mẹ́ta ni mo kó wá. Alákọ̀ọ́kọ́, ìjẹ́ ìrun wákàtí 5 tá ń kì, ìjẹ́ Ọlọ́run ó fún wa láwọn àsìkò tá a máa kí wọn. Gẹ́gẹ́ bí tí bàbá Lágége sọ. Bàbá Lágége ní Ọlọ́run ní ká máa kírun, àmọ́ kò sọ àwọn àsìkò tá a máa kí. Tọ́lọ́run bá sọ àsìkò tá a máa kí, ẹni káfà náà mú wa. Mo mọ̀ pé irú tó kọlu ọmọ ti bí yẹn náà nìyẹn. Ìwọ náà mọ̀, mi ò fẹ́ sọ̀rọ̀ àwọn bàbá tiẹ̀, bàbá tèmi náà ni wọ́n, torí tá a bá tọ́lọ tọ́bọ̀ ayọ́kàn èmi náà. Bí yẹn bá sì fẹ́ gẹ́gi kó mọ́ gé jìnà ní tí mo wọ̀ mọ́ lára o. Kọ́lọ́n kò ṣíjú àánú wọ̀ wá. Tọ́lọ́run bá wá sọ àwọn àsìkò tá a máa kírun nínú Al-Qur'an, àfáà tó bá kájú rẹ̀ tó bá ṣò kó mú ta, kó mú àwọn àyà wá. Pọ́lọ̀ ní bàbá ìlà máa kí sọ̀látùl subuh tí wọ́n ń pè ní sọ̀látùl fajr. Ọlọ́run lásìkò báyìí la máa kí sọ̀látùl zuhr. Ọlọ́run lásìkò báyìí la máa kí sọ̀látùl asr. Ó lásìkò báyìí la máa kí sọ̀látùl maghrib. Ọlọ́run lásìkò báyìí la máa kí sọ̀látùl isha. Kẹ́ wá mú wá nassan bi nassin, kẹ́ máa mú wá nínú àyà Al-Qur'an bil Qur'an tó bá ń bẹ. Àfáà yìí disappoint mi gan. Èmi máa ń lérò pé ó ní mímọ̀ ni. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ Abu Hanifa rahimahullahu ta'ala yé lára rẹ̀ torí pé láwàní rẹ̀ máa tóbi. Mo sì wallahi mo fẹ́ràn. Àmọ́ nínú tó sì kó bá fa náà nǹkan méjì ni. Ó ti ní marad lọ́kàn sí Maulana al-Mudir. Tòróhùn náà ó ń fẹ́ máa kún àwọn tí wọ́n fẹ́ balẹ̀ Sheikh Adam jẹ́ lápá ibì kan. Wa yadda'i nafsahu bi sahibil Qur'an wal Qur'an laysa bi sahibihi bayanan wa tafsira. Ẹ sì mà lónìí. Ó sì sọ̀rọ̀ tó dáa o. Ń plé ọ̀rọ̀ rẹ̀ torí pé tọ́pìkì tiẹ̀ ní fi bẹ̀rẹ̀. Tọ́pìkì ẹlẹ́ẹ̀kejì, tọ́pìkì àkọ́kọ́ ni wípé ìjẹ́ Ọlọ́run sọ àwọn àsìkò táwọn kírun àwọn aláìmọ̀ kan. Ẹ̀gbọ́n èyí tí wọ́n tiẹ̀ ń pè Láyìndé Eléré, blọ́gà àbóló, ẹ̀gbọ́n gbà tó fẹ́ káyà ó láfa àgbà kan fal iyadhu billah. Ṣé nítorí rọ́bítọ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ dálẹ̀, rọ́bítọ̀tù ṣaitaniya, rọ́bítọ̀tù ulama ṣaitaniya fi biladi Yorùbá Ẹdó wà Delta tẹ́ ṣẹ̀ṣẹ̀ dálẹ̀, tí wọ́n pè wọ́n náà wá bẹ̀ torí pé bàbá olówó gbogbo tí ó bá bá iṣẹ́ àwọn àgbàlagbà jẹ́ ńlẹ̀ Yorùbá lòun máa náwó sí, tí ó bá sì kọlu Agége. Níwọ náà fi wá bọ́ta ẹwà wáyà tí wọ́n mọ̀ mú wá pọ̀ láì mọ̀kan. Tọ́lọ́run dìde sọ́nà Al-Qur'an. Akimi salata liduluki shamsi ila ghasaqi layli wa Qur'an al-fajr inna Qur'an al-fajr kana mashhuda. Tó bá yẹ pé ní mímọ̀ ní ó yá ẹ mú
waqtu salati subuh ẹ mú jáde nínú àyàtẹ̀ ka yẹn kẹ́ wá fún wa ní waqtu salati zuhur kẹ́ fún wa ní waqtu salati al-asr kẹ́ fún wa ní waqtu salati al-maghrib wal-isha fi hadhihi al-aya tẹ́ gbé lórí tẹ́ fi ń pera yín lóní mímọ́ kẹ́ sì dákẹ́ kẹ́ má sọ sí ìbá sì pé yín kẹ́ sì máa maintain champion kẹ́ kó àwọn èèyàn jọ kẹ́ kó ajá náà sì jọ kẹ́ tó máìkì síwájú wọn káwọn èèyàn lè rò pé mímọ́ yẹn pọ̀ pẹ̀lú aṣọ funfun. Tọ́pìkì àkọ́kọ́ nìyẹn tí màá yà sí. Tọ́pìkì ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ṣàpá àkọ́kọ́ ni wípé ǹjẹ́ Ọlọ́run sọ àwọn àsìkò tá a máa kírun ní Al-Qur'an. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé mo fẹ́ rántí tọ́pìkì ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹ má bínú mo fẹ́ rántí ẹ jẹ́ kí n wo tọ́pìkì yẹn. Naam, ǹjẹ́ àsìkò tó o bá jí náà nínú àṣùbà rẹ̀ àwọn àfáà wa sì máa pa wá lẹ́kún látara ìkórira tẹ́ ẹ ní sí Mudirul Markaz. Fawallahil azim kódà àwọn ọ̀rọ̀ mi ń bẹ tí bàbá bá sọ lónìí táwọn èèyàn ó pariwo Allahu Akbar mo fi Ọlọ́run tó ní ayé àtọ̀run búra màá ti sọ 20 years sẹ́yìn táwọn tí wọ́n sì lè jẹ́rìí sí ń bẹ torí pé nínú kakatira alhamdulillah kásìrá tírà falillahil hamd bí yẹn bá lọ ọjà ọba ń bàdàn tó bá dọ́dọ̀ Allahu Latif tó jẹ́ àgbà títa tírà ń bẹ tó bá dọ́dọ̀ ẹlẹ́hà ń bẹ wọ́n dá mi mọ̀. 2020 là ń wí o before 2020 máa wá 21 22 23 àpò lámẹ́lọ́ fi máa rù. Gbogbo nǹkan mi tó bá wá ṣẹlẹ̀ lónìí táwọn èèyàn bá wá ń pariwo èyí máa wò pé tí mo ti sọ sẹ́yìn ti pẹ́ kódà àwọn tí ò lọlé kéwú nínú àwọn tí wọ́n mẹ̀mí bí àwọn ọláàrẹ ó yé wọn gan tí ẹ pé tí wọ́n bá dojú kàfà mi wọ́n ó gba kóńdó mímọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n ó sì ní kó jókòó. Alhamdulillah Mudirul Markaz làfà wa kódà tó bá níbì kan tẹnu bá ti gbé wọn kódà kí wọ́n ṣe mistake àwọn náà ò ní màláìkà láwọn wọ́n lè ṣe mistake táwọn náà sì máa sọ bẹ́ẹ̀ wọ́n sì fàyè ilẹ̀ fẹ́ni tí ó bá tún àwọn ṣe mo fàyè ilẹ̀ fẹ́ni tí ó tún mi ṣe àmọ́ má kọlù personality mi. Gbogbo àwọn tí wọ́n ń jáde ọ̀pọ̀lọpọ̀ náà ń sáré bẹ́ẹ̀ta wọ́n máa bẹ́ẹ̀ta wọ́n máa bẹ́ẹ̀ta fala ilaha illallah. Tọ́pìkì ẹlẹ́ẹ̀kejì náà ni. Tọ́pìkì ẹlẹ́ẹ̀kẹta báwo lèèyàn ṣe máa ń wọra káàrún. Gbogbo yín náà tẹ́ ń takò bàbá Lágége bí Ajígini nìbàdàn ọ̀rọ̀ rẹ̀ ò gba èébú torí pé òun náà ò bú bàbá Lágége àmọ́ nígbà míì yóò máa sọ̀rọ̀ ẹ̀yìn yóò sì máa fi nǹkan tó jọ bí èébú sábẹ́ ẹ̀yìn yẹn tí ò ní fẹ́ jọ èébú táwọn yóò mọ lérò pé ń kí wọ́n yìn wọ́n. Ó di nǹkan mẹ́ta. Alákọ̀ọ́kọ́ kí n kọ́kọ́ lọ bẹ̀. Ẹ dákun torí Ọlọ́run. Mo ń fẹ́ kẹ́ ẹ bá mi share fídíò yìí. Kó dé ọ̀dọ̀ Àyìndé Eléré. Kó sì dọ́dọ̀ Ajígini. Kó sì dọ́dọ̀ àfáà kan nílọrin tí wọ́n ń pè ní Sọ́híbùl Qur'an, àfáà alálùkùránì. Yìí máa wọ aṣọ funfun báyìí, a sì máa wé láàrin funfun. Èèyàn dáadáa ni mo mọ̀ sí. Wallahi mo fẹ́ràn ẹ̀ torí mo máa gbádùn àfáà púpọ̀. Torí lára àwọn tí wọ́n ń tanná láti bù nínú mọ́nájì Sheikh Adama ni tí wọ́n sì ju ìlànà Sùmẹ̀ríyà wọn kalẹ̀ tọ́lọ́run sì ní kó máa gbé wọn. Ẹ wá gbọ́n tí bàbá wa náà wí. Mo fẹ́ kájọ gbọ́. Gbogbo orúkọ akẹ́kọ̀ọ́ kan sì ní ẹ máa kí lásìkò ẹni
a máa kí ń dèdè ìgbà tó ní akí gbogbo ẹ̀rọ lásìkò gbogbo ẹ̀rọ lásìkò sí. Àwọn àbá máa ń kọ pé ìyá ọ̀pẹ̀yẹ náà. Àmàlà kókò ló sì dá. Àmàlà kókò ló sì dá. Ẹsẹ̀ tí rò ní ìgbà tó wù ẹ́. Ẹsẹ̀ tí rò ní ìgbà tó wù ẹ́. Ẹ̀dá tó lè rò ó bá kòkò jí. Bàbá tó lè rò ó bá kòkò jí. Ọlọ́run ti fi àkókò sógbó nǹkan. Inna salata kanati alal mu'minina kitaban mawquta. Ẹ dákun. Lásìkò tá a pè lákòókò rẹ̀. Ó dà. Ẹ ti máa bí lásìkò tá a pè lákòókò ẹ̀. Ọlọ́run jẹ́ àrí ọ̀pá àgbà orí pẹ̀lú. Naam. Ẹ má bínú o. Mo fẹ́ ká jọ gbọ́ ibẹ̀ yẹn. Àfáà yìí sọ wípé inna salata kanat ala lil mu'minina kitaban mawquta. Bẹ́ẹ̀ lórí. Ó yá wá mú àwọn àwòkọ́ọ̀tù yẹn wá nínú Al-Qur'an pẹ̀lú ntọ́lọ̀ ń sọ yẹn. Gbọ́ bàbá Lágége yé nítorí ìkórira àti ọ̀tẹ̀ tí ń bẹ lọ́kàn yín. Bàbá ò sọ pé ìrun ò lásìkò. Ó lọ́lọ́run ní ká kírun kò sọ àsìkò tá a máa kí nínú Al-Qur'an. Ṣááyà tẹ̀yìn wá mú wá yìí tí wo àfáà yìí mú wá yìí ló wá sọ àsìkò tá a máa kí sọ̀látò الفجر والظهر والعصر والمغرب والعشاء اي farabalẹ̀ wallahi afa farabalẹ̀ wallahi nǹkan kan ló sì kó bá yín tẹ́ ti ní lọ́kàn wallahi nǹkan kan ló kó bá yín tó fẹ́ júwe pé tó bẹ́ẹ̀ ṣe gbé láwà ní sórí ọ̀rọ̀ Abu Hanifa lẹ́ ń lò tó sọ wípé azimu a'maimakum ووسعوا أقمامكم لئلا يستخف العلم ẹ jẹ́ kí láwà ní yóò máa tóbi kẹ́ ẹ sì máa jẹ́ ká aṣọ tẹ́ máa wọ̀ ẹjọ́ ó fẹ̀ kó sì lágbádá kápò rẹ̀ ó fẹ̀ kẹ́ ẹ fẹ̀ láyà kíṣẹ́ ó pọ̀ láyà لئلا يستخف العلم káwọn èèyàn máa fojú yẹpẹrẹ ìmọ̀ tí ń bẹ lára yín kán lè máa wò yí pé àfá àgbà ni bẹ́mi náà ti máa lérò páfá àgbà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣeláwà níyẹn ló pọ́n yín lé pẹ̀lágbádá ńlá tẹ̀ ń wọ̀ nǹkan méjì ló kó bá yín ní kẹ́ ẹ gbéra yín síbi tẹ́ ẹ̀ tó tàbí ìkórira pé ẹ fẹ́ràn àwọn nǹkan tí wọ́n ní ìṣù pẹ̀lú bàbá Lágége ibi ẹ ti fẹ́ tẹ́ nìyẹn o mo fẹ́ mú bí ìjáde fún yín kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó ti kọjá marhala yín sí mustawa rẹ̀ tá a bá dálẹ̀ káṣá sí mẹ́ yóò sì ẹ̀rí pé ẹ ti mú àyà wá náà Ọlọ́run fàsìkò sí ó sì ní ká kí lọ́rọ̀ yẹn ó yẹ wá mú àyà tó sọ àwọn àsìkò yẹn ẹ mú wá kó mọ ẹjẹ́ ká èmi ò tí ì bẹ̀rẹ̀ wá sí o kẹ́ lè mọ tí mo fẹ́ pè yín sí kẹ́ lè mọ irú tíra tẹ́ ẹ bá tún lọ́ọ́ tún tọ̀ màá fẹ́ kí kájẹ́ kan tẹ̀síwájú. Mo fẹ́ gbé bẹ̀ yẹn sẹ́yìn díẹ̀ kẹ́ gbọ́. Ọlọ́run ti fi àkókò sógbó nǹkan. Inna salata kanat alal mu'minina kitaban mawquta. Ọlọ́run ní ẹ̀yàn ní ìrún. Gbogbo sì ní ká kí ó sì lásìkò kí lásìkò tá a pẹ̀ lákòókò rẹ̀. Ìmọ̀ ti pọ̀ jù. Ìmọ̀ ti pọ̀ jù. Èyí tí wọ́n bá sọ tí yóò bá ṣe dé tiwa. Láàbá ní sọ ní aláàdákẹ́ ni. Wọ́n ní ìwọ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. Nítorí pé olólùfẹ́ wa ni wọ́n. Àáfàá wa sì ni wọ́n. Olólùfẹ́ wa ni wọ́n. Àáfàá wa. Ṣé rí in tó sọ yẹn irọ́ ló pa. Kò yé ṣe olólùfẹ́ bàbá Lágége. Torí pé kò nífẹ̀ẹ́ wọn. In tí mo fi mọ̀ pé kò nífẹ̀ẹ́ wọn ni wípé bí n ti ń sọ páfà wa ni wọ́n olólùfẹ́ wa ni wọ́n ṣé bàbá Lájàgbé Lámúnígun wọ́n lè sọ ọ̀rọ̀ kan káfà yìí lóhun ní àìdíà kan yóò ṣe àánàkún mọ̀lá pẹ̀lú bí ti ń gbé láwà ní ti ń ṣe fìrìgbọ̀n yìí ṣèbí torí pé ó bọ́ sọ́dọ̀ bàbá Lágége ni tó yẹ pé ibẹ̀ yẹn ṣe tọwọ́ bọ̀ fún gbogbo tẹran kájá tẹran
tí bàbá wa Lágbàjì lónìí tí wọ́n ń jẹ́ khalifa lọ́wọ́, bàbá wa Ọláyínká, bàbá Lágbàjì tá a lè ṣọ́, tá a sì ní kọ́lọ̀ mọ́ bá wa ṣọ́. Wọ́n bá sọ̀rọ̀ kan lónìí, kódà kọ́rọ̀ yẹn mọ́ rí bẹ́ẹ̀ irú yìí àánà kó mọ̀ láì lẹ́ṣẹ̀. Bàbá Lájàgbé Lámúnígunṣẹ́ táwọn tún jẹ́ ọmọ fún khalifa tòní níbi wọ́n ti máa tó ọlá mímọ̀. Wọ́n lè sọ̀rọ̀ kan kẹ́yìn wá tán kámẹ́rà báyìí kẹwàá máa ń sọ bẹ́ẹ̀ tí ń sọ ìkẹ́ ẹ̀ máa ń ṣe fúléńgbé kámbèlè pípé in tó fẹ́ sọ̀rọ̀ lórí in tí máa rẹ̀ ò ká ni ó sì mọ̀ pé máa rẹ̀ ò ká. Ẹ̀já tẹ̀síwájú lórí ẹ̀. Ìgbà tó bá ti jí náà ló kí àṣùbà. Agbọ́ ni o. Báwo tẹ̀ ní tẹ̀lé wọn? Àní yapa wọn. Báwo ní tẹ̀lé wọn? Àní yapa wọn. Ṣé gbọ́ bàlágà tí ń lò? Bàbá Láyégé wíkì ní kan jẹta yìí. Pé ìgbà téèyàn bá jí náà ni ó ka àṣùbà. Ok, nígbà wo ni ó wá kí? Nígbà tí ò bá jí lásìkò àṣùbà. Kéwu yín ṣe kéré báyìí. Ìgbà wo ni ó wá kí? Ṣé kò ní kí mọ́ ni? Tó tún wá ní ẹgbọ́ ni o. Ẹ tí ìgbà mọ́ gbọ́rọ̀ àbòsí. Àwọn àwo ní irú yín ó mọ́ gé. Ẹ máa ń lérò pé tágbádá yín bá tóbi. Ó ńlá wà ní mí o. Ọmọ ńlá wà ní sì ní mí. Mo sì ní ìyá tó jẹ́ lẹ́yà, mo lábúrò tó jẹ́ lẹ́yà, mo lẹ́gbọ́n tó jẹ́ lẹ́yà, mo sì ní àwọn ìyá tó jẹ́ lẹ́yà. Wallahi ana zumariyun wa markaziyun wa adabiyun. Kò sí tí ẹ ṣe tèmi mẹ́. Tọ́rọ̀ mímọ̀ bá délẹ̀, èèyàn yìí kọ́kọ́ sáré bẹ́ẹ̀ta láti tako ẹni tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àfáàgbà. In tó sọ yẹn láàkọ́kọ́ lọ yẹ ò pé ṣó rí bẹ́ẹ̀. Ìsáré bẹ́ẹ̀ta ó sọ̀rọ̀ ìdálábùkù bí irú yìí tí wọ́n ṣe. Àìlẹ́kọ̀ọ́ ni. Bàbá Lájàgbé Lámúnígun kọ́lọ̀ ń járí wọn pẹ́. Wọ́n sọ̀rọ̀ kí wọ́n wá tan kámẹ́rà. Ó tó bẹ́ẹ̀. Àbí nítorí pé àwọn tí wọ́n jẹ́ mọ̀kànsíyà wọ́n pọ́n àfá àwọn ilé. Tán wá tẹ sórí igbá fún yín. Ẹnìkan lè tan kámẹ́rà rú ẹ̀ kẹ́yìn mọ́ ya wèrè sí lọ́rùn. Ọ̀rọ̀ tí ò yí ọ tó fẹ́ sọ. Ó sì mọ̀ pé kò yí ọ. Mi ò tí ìwọ́nú ẹ̀ wàhálà ó mọ̀ pé kò yí ọ. Èmi wá ń bi ọ́ ní ìsìn wípé wá mú àwọn àsìkò oorun yẹn jáde nínú Al-Qur'an. Bàbá Lágége ò sọ pé kò lásìkò. Ó lọ́lọ́run ò sọ àwọn àsìkò rẹ̀ nínú Al-Qur'an. Tí ń bá wá ń bẹ ìwọ mú jáde pẹ̀lú mọ̀ rẹ̀. Ìkan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ó ní Bàbá Lágége sọ wípé ń gbé èèyàn bá jí làṣùbà rẹ̀. Wá sọ àsìkò tí ó kí. Nígbà tí ò bá jí lásìkò tí wọ́n máa kí tó sì wá padà jí. Ṣé kò ní kí mọ́? Èyí sí tá ń fi tí ọ̀tẹ́ gbọ́rọ̀ látara ìkórìíra tá ní tá fẹ́ràn ẹni nì tá ti ń láṣepọ̀ pẹ̀láwọn ọ̀tá rẹ̀ torí pé à ń gbọ́ tí ò dá nípa rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀. Fawallahi alladhi la ilaha ghayruhu ó lè gbọ́ kẹ́nìkan sọ kíní kan pa Mudirul Markaz àfi kó já sí pé ni tí ń sọ̀rọ̀ yẹn òun gangan ló kó sínú rú láì fi ti ń sọ. Ẹ dákun má bínú mo fẹ́ plọ́ọ̀gì kíní nẹ́tíwọ́ọ̀kì mi. Ẹ rí pé láì fi ní ń bẹ lára rú ẹni tí ń sọ̀rọ̀ ohun yóò ní láì fi ní lára. Yóò wá máa bo láì fi ara rẹ̀ mọ́lẹ̀. Yóò wá máa sọ̀rọ̀ bàbá yẹn. Tá bá dálẹ̀ káṣà. Gbogbo ọmọ tí Sheikh Adam bí lónìí èwo ló dá tó Mudirul Markaz fil akhlaq. Èyí tó bá dáa jù wọ́n lọ kó jáde síta kó wá sọ. Kò sí èyí tí ò dá nínú ọmọ wọn àmọ́ kò sí èyí tó dá tó Mudirul Markaz fil akhlaq wal muamala was sabr kéèyàn ní sùúrù wal anana kéèyàn ní farada
kéèyàn lè ní àmúmọ́ra kó sì lè mójú kúrò nínú ọlá ayé, owó ayé, nǹkan ayé, pé kí nǹkan bàbá òun ó lè ga kóun sì jókòó tì, kóun nìkan máa wà ní tí gbogbo àwọn tó kù ni wọ́n sì ní. Èwo ló dàbí ẹ̀? Kò sí. Ìwọ́dún ó sì kò sọ́mọ bàbá Láyége tí ò ní mọ̀ lọ́kàn rẹ̀ pé kò sí irú rẹ̀ nínú àwọn. Kódà níbi káyé fẹ́ràn èèyàn, níbi kéèyàn sọ̀rọ̀ káyé gbà, níbi kán bá àyàn jẹ́ fún yàn káyé sì tún máa kúlé, níbi kéèyàn dúró ti iṣẹ́ bàbá rẹ̀ kẹ́mi rẹ̀ sì máa bọ́ lọ, kán gbówó fún kó lọ fi tọ́jú ara ẹ̀ kó sì tún dá sí di iṣẹ́ bàbá rẹ̀. Ṣérú ẹ̀ wà ní? Irú rẹ̀ ò sí. Ọmọ kan tí ò ní fẹnu bá iṣẹ́ bàbá rẹ̀ jẹ́, ọmọ kan tí ò jẹ́ fi ẹnu bá iṣẹ́ bàbá rẹ̀ jẹ́, irú Mudirul Markaz ò sí nínú ọmọ Sheikh Adam. Níwọ̀n tó gbogbo wọn ló tóbi, àmọ́ kò sí irú Mudirul Markaz. Jẹ́ wọ́n á tẹ̀síwájú kí n sáré gbọ́rọ̀ àfáà yìí tán pẹ̀lú tí ń wí. المعاملة مراعاة الأخوة مراعاة الأسبقية الأكاديمية. Gbogbo fi tó kàkà lẹ́yìn ẹgbẹ̀rún máa sọ ẹni tí ń sọ èso pé orí àga tó ti ń sọ̀rọ̀ yẹn àga àmọ́ni. Ó bá sọ nǹkan míì tó bá takò lákàyè wa ní tó dárí kọ́nà ọ̀wọ́n náà. Orí tó bá lọ fẹ́ kọlu àga yẹn, àdúgbò kọlu ẹni tí ń sọ̀rọ̀ ṣẹ́gbọ́n tó sọ. Ó lè tó dáa ní ká fi wọ́n lẹ̀ ká mọ́ sọ nǹkan ká mọ́ kọlu àga yẹn. Tí wọ́n bá ń dákẹ́ torí pé ò fẹ́ kọlu àga àwọn bàbá Lágbàjì, tó lè kọlu àga bàbá Lágbàjì Lájàgbé, èé ṣe tó dákẹ́ kó o mọ́ kọlu àga yẹn bó ti ń kọlu yìí. Kíkọlù tó tún wá kọlu kíkọlù pé ìmọ̀ rẹ̀ ò débi ọ̀rọ̀ tí wọ́n ń wí ni. Wallahi ìmọ̀ rẹ̀ ò débi tí wọ́n ń wí. Ó sì mọ̀ lé ní pé kò débẹ̀. Ọ̀tẹ̀ ló gbé ọ, ìkìdí ni o. Ọ̀tẹ̀ máa tẹ̀yàn ni o, ọ̀tẹ̀ ló tì ọ́. Torí pé nǹkan ń bẹ lọ́kàn rẹ̀. Àwọn ni ò tẹ́lọ́rùn, ó tẹ́lọ́rùn ìrọ̀rùn. Ó tẹ́lọ́rùn ìrọ̀rùn. Ó sì ní tẹ́lọ́rùn pé ìgbà tó jílẹ̀ ní àṣùbá rẹ̀. Ó tẹ́lọ́rùn ìrọ̀rùn fẹ́ ọ̀bá sùn fún ìjágbé bàárọ̀ àṣùbá òun tí. Ọ̀bá sùn fún ìjágbé sàárọ̀ òun tí àgbà tó bá ti jílẹ̀ ní àbá ìgbà ló sọ̀rọ̀. Ṣẹ́yìn náà ti rí àyà tó ní náà nìyẹn o. Inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Ó yá bayyin lana wa akhrij lana min al-Qur'an al-Karim alladhi ladayk hadhihi al-awqat. Kùránì tó gbé dání yẹn wá mú àwọn àsìkò yẹn jáde fún wa nù rẹ̀ tó bá yẹ kó ní mímọ̀ ní ọ tí ìbá ṣaláìmọ̀ kan. Ẹ̀yin alábòsí ẹ̀dá yìí, bàbá Lágége ń sọ̀rọ̀ ìwọ minhaim minvein ant wa habibillah. Àfáà yìí mo máa fẹ́ràn, wallahi mo dẹ̀ fẹ́ràn àfáà yìí púpọ̀ o. Kódà èmi máa ń sábà wo fídíò àfáà yìí, àmọ́ àfáà yìí kọjá ìyá rẹ̀. Ṣé láwà ní yín tó tóbi yìí ni ò jẹ́ kẹ́ ẹ mọ Mustawa yín ni? Àbágbádá yìí tó tóbi kọjá kádàrá àti mímọ̀ yìí, àbáwọn ọmọ tẹ́ ẹ kó síwájú, àbí àrísìkí díẹ̀ tẹ́ ẹ ní fléńgé, àbí wákà yẹn tẹ́ ẹ mọ̀ ń dá yẹn. Alhamdulillah pé mú àyà pé inna salata kanati ala al-mu'minina kitaban mawquta sawaban. Ó yẹ wá mú àwọn àwòkọ́ọ̀tù yẹn wá tọ́lọ̀ ní àkì yẹn nínú Al-Qur'an. Tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ kò ní jálá ìmọ̀ kan ní ó fẹ́ jáde sọ̀rọ̀ tí ó ní mímọ̀ pé kò sọ̀rọ̀ dáadáa. Mọ̀nàáǹtì. Ìkọjá yìí mọ̀ kúkú pọ̀ o. Jẹ́ kí n gbọ́ díẹ̀ sí. Kí n tó wá kọ́ ẹ ní kéwú. Alhamdulillah. Àfà aláṣọ funfun tí inú rẹ̀ dúdú. Torí pé tí ọkàn rẹ̀ bá funfun bí aṣọ rẹ̀, ó ní làákàyè tó fi jọ ọ̀rọ̀ yẹn.
ìwọ náà sọ nísìn o lásìkò tá a máa kí ṣubú àmọ́ èyí tá a máa kí zuri alásàrì magrib ìṣá wàá mú un jáde nínú alukur'an ẹnu àyà tó yín náà ni pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta inna lillahi wa inna ilayhi raji'un. Kí ló dé tọ́rọ̀ yẹn bá ti jọ́rọ̀ Sheikh Babalágége èmi náà fẹ́ sọ ayé ò gbọ́ mi wọn ò rí mi ní tẹ́sẹ̀ yín ò tó mẹ́ èyí tí òun wí lọ́wọ́ yìí wallahi ẹsẹ̀ rẹ̀ ò tó lẹ́mẹ́ wallahi ẹsẹ̀ rẹ̀ ò tó lẹ́mẹ́ mo tún wí lẹ́ẹ̀kan sí fa wallahi la ilaha ghayru ẹsẹ̀ rẹ̀ ò tó lẹ́mẹ́ tẹ́sẹ̀ rẹ̀ bá tó lẹ̀ ẹni kó gbé Kùránì tí ń pera rẹ̀ ń sọ ìbú rẹ̀ yẹn kó mú àwọn àsìkò yẹn wá àyà tó kàn mú wá ní sí pé alẹ́lẹ̀ búmi nínú kìtà bá bá òkúta ó lásìkò fún àwọn múmi ní wá mú àwọn àwòkọ́tù yẹn jáde kí ló dé ṣé láwà ní yẹn ló tì ẹ́ ni àwa láwọn bàbá tí wọ́n ní mímọ̀ tí wọ́n jó láwà ní ìdí láwà ní ètì wọn torí pé kò sọ́tẹ̀ nínú làákàyè wọn kò sọ́tẹ̀ nínú ọkàn wọn ìkan ti gbéṣẹ́ lẹ̀ ìwọ ni wọ́n fẹ́ gbà ó yá àjọ pàdé ṣebí sọ ìbùlù Kùránì ni ọ́ sọ ìbùlù Kùránì ni ọ́ ó yá ó wàá mọ̀ pé láńsítàbí sọ ìbì ẹ̀ẹ̀jọ tán rárá Ọlọ́run ti ń pọ́n ọ léyà máa mẹ́ntẹ́ẹ̀nì àpọ́nlé rẹ̀ pẹ̀lú aṣọ funfun ó sì dá bẹ́ẹ̀ torí nínú tán nẹ́bí fẹ́ ni ij'alu min thiyabikumul bid fa innaha min thiyabil janna akthiru ẹ jẹ́ káṣọ funfun pọ̀ nínú aṣọ yín ẹ jẹ́ káṣọ funfun ọmọ ẹbẹ́ nínú aṣọ yín torí pé nínú aṣọ àlìjẹ́nà ni èmi gbádùn yín púpọ̀ Ọlọ́run sì mọ̀ bí mo ti ń sọ yìí wallahi Ọlọ́run mọ̀ pé mo fẹ́ràn yín tó bá sì jẹ́ pé rọ́ ni mo ń pa inú Ramadan ni mo wà yóò jẹ mí níyà rẹ̀ àmọ́ ẹ kọjá ìyà ara yín ẹ lọ tẹbi tó ga jù yín lọ ẹ ń wo ẹ lága yẹn tóbi bága àgbàjì ti tóbi bí tamúnigun ti tóbi tẹ́ẹ̀lé torí àgbàjì tán kámẹ́rà tẹ́ẹ̀ ní torí amúnigun tán kámẹ́rà ẹ wá tán kámẹ́rà nítorí Agége ṣẹ̀rí pẹ́yìn náà ní sin ẹ̀rẹ́ rí mú wa gbogbo ní tẹ́ fẹ́ display yẹn káyé lè mọ̀ pé ìmọ̀ wà pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta yẹn náà lè rí mú wa ẹ̀sì lẹ́ẹ̀tí ma wọn àsìkò yẹn ẹ wá fún wa láwọn àsìkò yẹn ní Al-Qur'an tẹ bá mọ̀ ń tẹ̀sọ̀. ẹ wá bá wa bí àfá ilé rẹ̀ pé ṣé ẹni bá sùn tí ò jí lásìkò oorun àsùbà tí wọ́n máa kí gangan ṣé kò ní kí mọ́ ni ṣé iṣẹ́ àsìkò tó bá jí náà lásìkò rẹ̀ ni ó dá ìpọ́rọ̀ ẹkù díẹ̀ ẹjá ọbí yóò tó sọ mí. ṣe wá rírú wọn yìí kò sẹ́ni tó fi ìrun ṣeré tó wọn ẹni tó fi àsìkò oorun láre tó irú wọn yóò sí ẹni ó fàsìkò oorun láre bí irú wọn ò sí tí gbogbo anájọ mọ̀ ẹni ó sì jẹ́ pẹ̀rẹ̀ ẹ̀rùn níbi kíkí tí ò lè kí kó fún ní àwọn òkúkú rẹ̀ bí irú wọn ò sí. bẹ́ẹ̀ bá bèèrè nǹkan tí wọ́n máa ń sọ ní rùkú lọ́wọ́ ẹlòmíì ní sí ó lè mọ̀mọ́ tán ó lè yẹ subhana rabbil azim tí gbogbo ayé máa wí lòun náà ó wù subhana rabbil a'la faghfirli ní ó wílé wa ló mọ tí wọ́n wí ní rùkú. tẹ́ ẹ̀ bá ti lè tan kámẹ́rà nítorí àgbàjì tẹ́ ẹ̀ lè tan nítorí amúnigun tọ́rọ̀ bá jáde ń bẹ ẹ mọ́ tán torí Markaz tẹ́ ẹ bá fẹ́ tán ẹ sọ̀rọ̀ mímọ̀ yín ẹ mọ́ dárúkọ Babaláyége sí kí wọ́n kàn mọ̀ pé ń sọ̀rọ̀ ni mi ò tí ì wá kéwú o. ṣe rí i pé gbogbo ẹjọ́ tóun náà ń rò kò lẹ́rìí kan pàtó tí ó fi mú àwọn àsìkò oorun jáde tá máa kí àsìkò tá máa kí sọ̀látù alfajir wa zuhuri wal asr wal maghrib wal isha nínú Al-Qur'ani kò rí mú jáde ẹnu tó kàn mú wá ní pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta in tí bàbá yẹn sì ń sọ ni pé Ọlọ́run sọ ká máa kírun àmọ́ kò sọ àwọn àsìkò tá máa kí Ànábì ló ṣẹ̀ṣẹ̀ júwe rẹ̀ fún wa
kílẹ̀tà ìmọ̀ kan pa yín kú mo yín bọ̀ mẹ́ o ń wà á mú àsìkò téèyàn bá jí làṣùbà rẹ̀ ń wà á ké fún ọ nínú kíw àsìkò ẹni tó sùn tí ò jí lásìkò tí wọ́n mọ̀ kàṣùbà ṣèbí ń gbò bá jí náà ni ó kàṣùbà tiẹ̀ ṣé kó mọ̀ kí mọ́ ni. ẹ jẹ́ ká ìkan lélẹ̀ ẹ jẹ́ á kó ohun tiẹ̀ ẹ jẹ́ á padà sọ́dọ̀ Àyìndé blọ́gà bàbá olówó mo fẹ́ mú jẹ́ ká gbọ́ tìyẹn náà kí n tó wá wò. ọ̀dọ́ kan bẹ lónìí títí wọ́n ti dàrú gan. ọgbọ́ o àwọn ọ̀dọ́ kan bẹ lónìí títí wọ́n ti dàrú gan. ṣẹgbọ́n tó àwọn ọ̀dọ́ kan bẹ lónìí títí wọ́n ti dàrú gan. ẹ máa gbọ́. ṣẹ́rí n tó kó bélé yìí àtẹnujẹ ni o chẹ́ńjì tí ń gbà lọ́dọ̀ bàbá olówó àti rọ́ọ̀bì tọ́tul ahimma wal ulama àṣà ìtọ̀ níyà fi ìbìláàdì Yorùbá Eldowa Delta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú un lọ òun ló kó bá ò kì í máa dá sírù nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ ẹnu tó fẹ́ dà láàmú tó fẹ́ kó bá ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ plọ́ọ̀gì fóònù yìí náà ok wọ́n ti mú náà ẹnu tó fẹ́ kó bá alátẹnujẹ yìí nù ó láwọn ọ̀dọ́ kan ayé wọn ti bàjẹ́ lónìí ṣárúgbó nìwọ ni kí lọ́jọ́ orí ẹ̀ òun tí ń sọ̀rọ̀ yìí yàtọ̀ sí kéèyàn wa gbádá kò tó mi lọ́jọ́ orí òun tí ń sọ̀rọ̀ yìí Àyìndé tí ń sọ̀rọ̀ yìí kò tó èmi lọ́jọ́ orí ó wá ń sọ pé àwọn ọ̀dọ́ kan ṣóhun ò pẹ̀lú ọ̀dọ́ alastamina shabab ṣàgbàlagbà ni wọ́ kò tí ì sọ̀rọ̀ mbẹ́ ẹ tún gbọ́ náà. wọ́n ń tẹ̀lé olórí àwọn ọ̀dọ́ kan bẹ lónìí títí wọ́n ti dàrú gan ọ̀rọ̀ wọn ti dàrú kò ní ìtú kí ló dé wọ́n ń tẹ̀lé olórí dogmatically blindly wọn à fẹ́ máa sọ lórí àwọn wrong and right anything tó bá ti sọ báyìí wọ́n ń ṣe lọ. àwọn cases kan pọ̀ níta nísìnyí lẹ́nu àná àtúnrà àwọn ọ̀rọ̀ tuntun lórí afẹ́fẹ́ àwọn ọ̀rọ̀ tí ó ṣòro gbọ́yé jọ́bọ̀tà látẹnu àfá. ẹ dákun ó ló ṣòro gbọ́yé nígbà tọ́rọ̀ yẹn ṣòro gbọ́yé tí ò yí wọ èyí ṣe tó kúkú dákẹ́ àmọ́ nítorí kó o lè rówó gbà lọ́dọ̀ bàbá olówó owó ló fẹ́ kó bá wọ̀ ìwọ náà rí ìgbà díẹ̀díẹ̀ níjọ́ tí wọ́n ti ń fi ìwọ náà sínú péróòlù tó ti ń pe àwọn blọ́gà àti ìwọ náà ti ń fi ọ̀rọ̀ wọn jẹ́rìí lórí kútúbà àtẹnujẹ ló fẹ́ pa ilé ọ̀dọ́ alátẹnujẹ lòun ara àwọn tó yẹ kó jẹ́ fàárí lọ́fà lọ́dọ̀ ẹ wo bí ó fẹ́ gbáyé tiẹ̀ lọ àwọn tó jókòó ti ní ìsìn wọ́n mọ̀ lérò pọ́rọ̀ mímọ̀ ní ń sọ wọn ní mọ̀ pé ọ̀rọ̀ ọ̀tẹ̀ ní ń wí olówó dẹ̀ ń tì yín ẹ̀yin ò rí mọ́ mú àǹfààní bó ti dúró tọlọ́run tówó náà wá dúró tì níjọ́ tí bàbá olówó ò bá sí mọ́ ṣé ẹ̀ ní jẹun mọ́. jọ́bọ̀tà látẹnu àfá àgbà àwọn èèyàn náà sì mọ̀ pé ìsọkúsọ lọ̀rọ̀ yìí ó sì mọ̀. ṣe é gbọ́ Mudirul Markaz ní ń bá wí yẹn o pé àwọn èèyàn náà sì mọ̀ pé ìsọkúsọ ni ṣé bàbá àti wọ́n ń jó ní ìsọkúsọ ṣé nìkan lè sọrú rẹ̀ sí bàbá tó bí wa Àyìndé Eléré kẹ́nìyẹn sọ pé bàbá ẹ̀ sọ̀rọ̀ kan kó wá ló ní ìsọkúsọ ni kí inú rẹ̀ dùn ṣẹ́kọ̀ síláàmù lélẹ̀ ṣẹ̀wọ̀n pàfà àtàkọ́kọ́ òun tí ẹ lo ẹ̀kọ́ in tó sì jẹ́ kó rẹ́kọ̀ọ́ lò ní pé ọmọ sùmọ̀ra ni wọ́n máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n mọ iyì àfà wọ́n sì mọ iyì mímọ̀ àwọn eléyìí. àwọn èèyàn náà sì mọ̀ pé ìsọkúsọ lọ̀rọ̀ yìí ó sì máa bọ́. aláìmọ̀kan ni wọ́n ni ó sì mọ̀ lé nípa aláìmọ̀kan ni ó yá wá sọ ìsọkúsọ tí wọ́n ń wúlé lórí. ṣẹ̀gbọ́n tóun náà fẹ́ ya wèrè nítorí ọ̀rọ̀ òun. tí challenge bá ti wá pọ̀ wọ́n wà lẹ́yìn èèyàn ẹ̀ tí ìkàtìrà. Wallahi ò tí ìkàtìrà Àyìndé mo challenge ẹ lórí ọ̀rọ̀ tó o pè ní ìsọkúsọ yẹn Wallahi ò kàtìrà ò kàtìrà ni mo challenge ẹ kó má jẹ́ lórí social media jẹ́ àpàdé one on one káwọn èèyàn dúró lọ́tún lósì káwọn á máa gbé ó mọ̀ pọ̀ kàtìrà alẹ́ ẹ̀ ní farabalẹ̀
ọmọ tí wọ́n bá sì kọ́ nlé bí wọ́n ti máa kọ́ ń ta náà lápadà máa kọ́ yìí. àìfẹ́ débẹ̀ àìfẹ́ ta síbẹ̀ àìfẹ́ dá sí àfẹ́sí mistake àpá. Owó àtẹnujẹ ti wá fẹ́ gbé ẹ ta síbẹ̀ báyìí. Èmi náà mọ̀ pé òye ta síbẹ̀ tẹ́lẹ̀ òye dá síbẹ̀ torí pé obìnrin wa rẹ̀ pé ìmọ̀ rẹ̀ ò tó bẹ́ẹ̀. Àmọ́ nítorí àtẹnujẹ tí bàbá olówó tó já sí pé ní kúta àti àlìsìnà ti kó ń bẹ sọ̀dàkà ó ti mú sàárà ó ti fi gé yín láhán. Tí yẹ pé gbogbo ọ̀rọ̀ tó lè bá ẹnìkan ló kọjẹ́ kẹ́ yẹpẹrẹ yóò mọ sẹ́ndì fídíò sí yín káàkiri pé ẹ wo ẹ sọ̀rọ̀ lórí ẹ wà fà bẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ lórí rẹ̀ owó ò lè wọlé dáadáa. síbẹ̀ àìfẹ́ dá sí àfẹ́sí mistake àpá. but issue tá a ní ní sẹ́ni wípé ìjọba bẹ̀sì jẹ́ tẹ́yìn tẹ́ rí náà ní ọba tó ti sọ ẹ̀yìn náà tún dára. ìyẹn ni wọ́n bá wa lẹ́rú bó làwọn tó ṣe ní dára. èmi ò ní sọ ẹni tó sọ ọ̀tọ̀ ní kẹ́ mọ́ bá a sùn. ṣẹgbọ́ in tí ń bà á lẹ́rù ní kówó tí ń wọlé kán má dáa dúró pé a mú ní kò sọ̀rọ̀ lórí ẹ̀ ò sọ̀rọ̀ lórí ẹ̀. àwọn eléyìí máa ń rò pé àwọn ń bá àwọn èèyàn tí ò ní làákàyè sọ̀rọ̀. wípé ẹ má jẹ́ ti sọ. sọ Àyìndé ṣe rí pé ojú l'Àyìndé Àyìndé ní kò mọ́ tí sọ Àyìndé àfi kó sọ jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ wá lọ sínú kéwú àwọn míì náà ń bẹ o tó já sí pé ó ní ìdíká wọnú ọ̀rọ̀ wọn ibi tí màá kọ́kọ́ lọ náà ni ǹjẹ́ Ọlọ́run sọ àwọn àsìkò oorun nínú Al-Qur'an. Naam aya tí àfáà mi Al-Qur'an mú wá yẹn lèmi náà máa mú wá kì í ṣe Al-Qur'an tó jẹ́ èèyàn tiwa o èèyàn tiwa náà làáfáà yẹn náà wallahi èèyàn wa náà ṣe wallahi èèyàn mi náà ṣe wallahi mo sì fẹ́ràn wọn wallahi mo sì fẹ́ràn wọn tọ́lọ́run sì jẹ́rìí sínú ọkàn mi pé inú Ramadan mo wà yìí àmọ́ bí tí wọ́n lọ yẹn wọ́n kọjá ìyára wọn in tó bá fi lè mú wọn tí wọ́n lè tán kámẹ́rà nítorí àgbàjì tí wọ́n sì lè tán kámẹ́rà nítorí ọ̀rọ̀ tó bá jáde látàmúnigun àtàn wá ń tan kámẹ́rà tí wọ́n wá ń pẹ́ ọ̀nà pẹ́ òwe ó ti ní bá ẹ̀lága yẹn ò ṣe kọlù ẹ tí wàá kọlù. Naam àyà táfà mú wá pé akíní sọ̀láàtà Ọlọ́run ní kò kírun ìrẹ́ ànẹ́bì kírun mọ́ kírun lídùlúkì ṣẹ́msì ẹ máa gbọ́ láti ìgbà tóòrùn bá ti ṣe kíni tó bá ti lè yọ ìlà àgọ́sẹ̀kì lẹ́yìn títí tí òun ó fọkù dúdú Ọlọ́run ò sọ fún pé lásìkò báyìí ẹni tí mòdìrò ń sọ nìyẹn tọ́lọ́run bá sì sọ pé lásìkò báyìí ẹ mú bí Ọlọ́run ti sọ ní Al-Qur'an wá tẹ́ fi wá ní bàbá yẹn ń sọ̀rọ̀ ó ń sọ̀sọ́kùsọ ẹnu tọ́rọ̀ ń sọ bí ní sí pé ákèmí sọ́láàt ìrẹ́ ànẹ́bì mọ́ gbérun dúró lídùlúkì ṣẹ́msì láti gbà tí òòrùn bá ti ṣe kí ni tó bá ti ń lọ bí yíyọ ilà àgọ́sẹ̀kì lẹ́yìn títí tí òòrùn ó fi kùn tí ó fi mú dúdú wá ó sì ní wá Qur'an al-fajr inna Qur'an al-fajr kana mashhuda kódà Ọlọ́run ò sọ àsìkò tá a kírun àsùbà ó mọ̀ ń tán pè ní alfajari ni alfajari dúró lọ́tọ̀ àsùbù dúró lọ́tọ̀ orí ń gbà tọ́lọ́ Ọlọ́run sọ àsìkò tá a jẹ sààrì fún wa ó ní kùlú wàṣírábù hatta yatabayyana lakumul khaytu al-abyadu minal khayti al-aswadi minal fajr thumma atimmu siyama ila al-layli ó sọ àsìkò tá a bẹ̀rẹ̀ rẹ̀ ó sì sọ àsìkò tá a parí ẹ̀ àmọ́ nígbà tí ó dìrun ó ní ká kírun láti àárọ̀ títí tílẹ̀ ó fi ṣú ó ní á kírun nígbà tí òòrùn bá ti ń bọ̀ láti wá jáde síta títí tí ó fi wọ̀kùn
tí ó fi dòkùnkùn kò sọ pé lásìkò báyìí ẹ kí zoro lásìkò báyìí ẹ kí magru lásìkò báyìí ẹ kí alasir lásìkò báyìí ẹ kí ìṣá Ọlọ́run dákẹ́ ńbẹ̀ ni ó fi àsìkò yẹn lẹ̀ kò sọ nínú Al-Qur'an tí bàbá Lágége ń sọ nìyẹn tí ẹ bá ṣe ọ̀tẹ̀ àtàyìmọ̀ wọn ara àtàyìmọ̀ kan kí ló dé tí wàhálà yẹn fi wá pọ̀ èmi wá ń challenge yín ní ìsìn ibi Ọlọ́run bá ti wá sọ àwọn àsìkò tá a máa kírun ní Al-Qur'an ẹ mú jáde bẹ́ẹ̀ ti ń sọ pé Ọlọ́run sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta irú ń tábúrò wa yẹn náà gbójúlé lórí nìyẹn tó fi ń lóhun challenge bàbá Lágége in tí bàbá rẹ̀ ò lè gbẹ́nulé bàbá tó bí ò lè dọ́rú ẹ̀ wò ká mọ̀ wá lóhun mi ò fẹ́ bínú lọ́bẹ̀ wọ́n jọ bí wa sílùú yẹn ni a sì jọ dàgbà síbẹ̀ ni a sì mọ ọ̀tún a mẹ́ni tó ṣe dáadáa ń bẹ àmọ́ àwọn tó kù díẹ̀ káàtó a sì mọ àwọn tí wọ́n lùyàn lórí tí wọ́n ń tẹ àwọn èèyàn mọ́lẹ̀ ń bi ẹ̀tọ́ wọn tó jẹ́ pé ń bi tí èso oúnjẹ wọn wọ́n ń jẹ oúnjẹ olóúnjẹ ń bẹ̀. ẹ sọ pé káfà náà jáde ibi Ọlọ́run bá ti sọ àsìkò táàkì sọ̀látù zoro wal asr wal maghrib wal isha kan wá mú jáde fún wa kan mú jáde fún wa tó bá wà áyà yìí náà ni gbogbo wọn ní tá a bá sì wo áyà yìí a rí pé Ọlọ́run fúnra rẹ̀ tọ́lá rẹ̀ ga jùlọ yad'u Muhammadan alayhi salam ila iqamati salat ó ní kànábì máa kírun lóòótọ́ ó bá sọ̀rọ̀ àmọ́ lam yuhaddid awqatan Ọlọ́run ò fi àlà àwọn àsìkò tí ó kírun kankan Ọlọ́run ò fún ẹnu tó kàn sọ ni pé liduluki shamsi ila ghasaqi layli tá a bá ní kákan wo àyà yìí ìntáyà yìí ń túmọ̀ sí pé àsìkò kankan wákàtí kankan ni ó máa fi kírun tílẹ̀ ó fi ṣú tó ẹ bẹ́ ká ṣiṣẹ́ lórí àyà yìí àyà yìí ní ká lò pé Ọlọ́run ní àkímì sọ̀láta liduluki shamsi ila ghasaqi layli tó bẹ́ páyà yìí náà ní ká lò tó bẹ́ pé ọ̀sán àyà yìí ní ká lò á rí pé a máa kírun ní gbogbo wákàtí kankan tílẹ̀ ó fi ṣú ni torí kò sọ pásìkò kan pé àsìkò báyìí àsìkò báyìí àsìkò báyìí ó tú wálẹ̀ ní pé liduluki shamsi ila ghasaqi layli. mo sì challenge àfà oníkùránì tí mo láfà dáadáa yìí tẹ́ bá sì ní ẹ̀rí rẹ̀ níbi Ọlọ́run ti sọ wọn Ànábì sallam pálí àsìkò báyìí ló máa kí zuri àsìkò báyìí ló máa kí asr àsìkò báyìí ló máa kí maghrib àsìkò báyìí ló máa kí isha nínú Al-Qur'an kẹ́ bá wa mú wá tó bá yẹ pé sọ ibùl Qur'ani tẹ́ ń pera yín lẹ́ ń jẹ́ ìyín lọ bẹ́ẹ̀ naam ṣùwárí ááyà yìí Ọlọ́run ò sọ àwọn àsìkò tá a kírun nínú Al-Qur'an gẹ́gẹ́ bí bàbá Lágége ti sọ kò fún wa láwọn àlá rẹ̀ pé nígbà lóògùn bí tó ti sọ ẹlòmíràn tó lè yá ayú alladhina amanu bí Ọlọ́run ti ń sọ pé fa inna salata al-fajri ó kàn ní ìrun al-fajari kò sọ àsìkò wo lálùfájàrí kò sọ àsìkò rẹ̀ ó kàn ní akimi salata liduluki shamsi ila ghasaqi layl wa qur'an al-fajr inna qur'an al-fajri kana mashhuda so ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run ò sọ àsìkò in tí bàbá yẹn ń wí bẹ́ẹ̀ lórí kí wá ló dé ṣáá fẹ́ sọ wípé ìmọ̀ ìgbà cháfà yẹn jáde ní ìsìn a rò pé mà ló fẹ́ lò Àyìndé òun tiẹ̀ ní òun ò tí ì fẹ́ sọ báyìí àfi kó sọ ìbéèrè tẹ́ wá lè bí mi léèrè ni pé àárí ááyà kan nínú Al-Qur'an tọ́lọ́run fi ṣàlàyé pé àsìkò báyìí lẹ́ẹ̀mẹ́rin fi kí àwọn àrùn wákàtí 5 kò sí ibo lọ́lọ́run ti wá ṣàlàyé ẹ̀ wá jẹ́ ń wá gbé ẹ lọ bí Ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fandab Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí tí bàbá yẹn sọ bóyá bẹ́ẹ̀ kọ́ tẹ́ fi ń sọ wípé ìsọkúsọ náà ti pọ̀ jù
làákàyè yín kúrú sí ìríran bàbá ni ìmọ̀ yín náà tún kúrú ẹ dákun ẹ má bínú nítorí àwọn tí wọ́n wà lórí mi ò tí ì mọwọ́ kìíní yìí dáadáa náà wá jẹ́ kí n wá lọ bí Ọlọ́run ti wá ṣàlàyé ìran ní fanda Muhammad sallallahu alayhi wa sallam ó wá jájọ lọ sínú súnánì Abi Dawud àti súnánì Tirmizi a sì lọ́nu Musnad ti al-Imam Ahmad bin Hanbal rahimahullahu ta'ala kọlọm bá wa kẹ́ kó sì bá wa kẹ́ gbogbo àwọn tí wọ́n kù náà kó bá wa ṣàlékún kẹ́ fún wọn wa ghayruhum àtàwọn míì ẹ dákẹ́ má bínú. Ibo lọ́n ti wá ṣàlàyé Ọlọ́run ò ṣàlàyé ẹ̀ nínú Al-Qur'an kò ṣàlàyé nínú Al-Qur'an kò dẹ̀ sí àyà kan tọ́lọ́run fi sọ àyà tó ń kó bá yín náà ò kọjá yí pé Ọlọ́run ní aqimi ssolata liduluki shamsi ẹ kírun ó sọ mú dáńtẹ́ fi kírun pé ẹ kírun láàárọ̀ tílẹ̀ ó fi ṣú. Ẹ dákun àwa tá a wà lórí TikTok yẹn dákun ẹ má bínú ẹ jẹ́ kí n bá wa connect kìíní yìí kí n bá wa connect ẹ padà ká lè padà sórí live tó kọ́lọ́n kó ṣíjú àánú wa àwa tá wà lórí Facebook ẹ dákun torí Ọlọ́run torí àwọn tí a jọ wà lórí kìíní wọ́n ti kìíní yẹn tí ó ti stop mo dẹ̀ láti gbé wọn wọlé padà torí àwọn yẹn wà ń bẹ̀ táwọn náà fẹ́ kẹ́kọ̀ọ́. Naam, alhamdulillah. Mo ní kò sí àyà kan nínú Al-Qur'an tọ́lọ́run ti sọ fún Ànábì wípé ẹ kírun àṣùbà nígbà báyìí, ẹ kírun àlàásàrì nígbà báyìí, ẹ kírun zúrì nígbà báyìí, ẹ kírun magaribi nígbà báyìí, ẹ sì kírun al-ìṣáì nígbà báyìí. Àfáà tó bá wá ní àyà náà kó mú jáde. A lè gbà pé tẹ́ ń sọ nípa bàbá Lágége yẹn bẹ́ẹ̀ ni. Tẹ́ bá wá lè rí mú jáde kí ló ní tẹ́ ń bẹ́ẹ̀ ta tẹ́ ń sọ̀rọ̀. Ìyẹn ń fi hàn pé nǹkan ẹ̀mí ń bẹ ń dí ọ̀rọ̀ yìí kìí ṣọ̀rọ̀ ẹ̀sìn mọ́ kìí dẹ̀ ṣọ̀rọ̀ mímọ̀ mọ́ àyà yẹn ló kù tá ń retí lọ́dọ̀ àfà oníkùránì tìlú Ìlọrin àti lọ́dọ̀ àfà Àyìndé Eléré tó yẹ pé òun ń ṣiṣẹ́ ìkánú àwọn blọ́gà tí ń fi kútúbà ṣe blọ́gà òun ní tiẹ̀ ọ̀rọ̀ àtẹnujẹ ló kó bá kìí ṣe nǹkan mi ẹni tí ó jẹ ni alẹ́ mú àyà yẹn wá ó ṣe pa mí lẹ́rìn fábúrò wa yẹn tóun náà lọ ń bọ́ ta yí pé yíò Àfà Agége àìṣà lẹ́yìnjú ọ̀jàlẹ̀ àbà ẹni tí wọ́n gan ò mọ̀ ń pẹ̀ àbà Ọlọ́run ò sọ àsìkò àti ìgbà tá a máa kírun ní Al-Qur'an ó yàtọ̀ sí pé Ọlọ́run ní ká kírun láàárọ̀ títí dálẹ́ àyà ilẹ̀ mú wá pé aqimi ssolata liduluki shamsi ila ghasaqil layl Ọlọ́run láàkírun láàárọ̀ dálẹ́ kò sọ àsìkò tá a máa kí ẹ lọ jẹ́ kó rí yín ó pé kó sì fápo kò sí àyà náà nínú Al-Qur'an tó bá sì wà ẹ fún wa inú wọn sì dùn kárí tí ò bá sí kí ló dà yín láàmú ibi Ọlọ́run ti wá sọ Ọlọ́run ò sọ nínú Al-Qur'an àmọ́ ó sọ fánẹ́bì báwo ló ti sọ wọ́n practicalize ìrun fánẹ́bì Jìbìrìlù ló wá kí fánẹ́bì láwọn àsìkò oorun ni Ọlọ́run ò sọ fún Al-Qur'an Jìbìrìlù wá ń bá láwọn àsìkò oorun ni tásìkò oorun yẹn bá tó yóò wá kí fún lànẹ́bì fi dá àwọn àsìkò yẹn mọ̀ lọ́lọ́run fi ń sọ pé aqimi ssolata ṣóyí ìrun mọ́ kí o liduluki shamsi ila ghasaqil layl òun náà gbọ́ yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbọ́yé rẹ̀ ni pé bóyá òun mọ́ kírun òun kàn mọ́ kírun kò ní sásìkò kan àbí kó nǹkan mọ́ kírun Jìbìrìlù ló wá kí àwọn àsìkò yẹn ló wá júwe fún Ọlọ́run ò sọ àwọn àsìkò nínú Al-Qur'ani
ayé àtẹ̀mẹ́lẹ́ pé inna salata yẹn àìmọ̀kan lẹ fi ń kí kò yé yín báwo lọ́lọ́run ṣe wá kọ́. Abu Dawud wa Tirmidhi wa Ahmad àtàwọn míì náà wọn àfa aládìsí Ali ibn Abbas radiyallahu ta'ala anhuma àdìsí ọmọ Abbas ni ó ní qala Rasulullahi sallallahu alayhi wa sallam olójìṣẹ́ ọlọ́run tí ká tó là ń bẹ fún sọ báyìí pé ó ní amani Jibrilun alayhi salam inda al-bayti marratayn ó lè méjì ní Jibril wá ṣáájú kírun fún mi láti kọ́ mi ní bí wọ́n ti máa kírun láwọn àsìkò oorun. Kí ló dé bàbá yẹn sọ pé Ọlọ́run ò sọ àwọn àsìkò oorun nínú Al-Qur'ani ẹ wá fẹ́ másìkò oorun wá ẹ wá ní akimi sọ̀láta liduluki shamsi ìlàgọ̀sákì lẹ́yìnlè ẹ wá ń sọ wípé Ọlọ́run sọ fún wa pé inna sọ̀láta kanati ala al-mu'minina kitaban mawquta wallahi inna hadha lajalun. Àìmọ̀kan ńlá lélẹ́yìí kò dẹ̀ sí tó ń gbé yín wọnú àìmọ̀kan ọ̀tẹ̀ àti kórìíra tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ̀ẹ́dọ́lọ́hun mọ̀ ẹ̀ẹ́mọ́ lọ́hun. Bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ kan tó bá ta létí èèyàn ò ní kọ́kọ́ tako ọ̀rọ̀ yẹn àfi kẹ́ ẹ kọ́kọ́ lọ wo ohun tí ń sọ yẹn ṣé bẹ́ẹ̀ lórí. Nígbà alánàbí ò lọ gbàrún wá ń sánmọ̀ àti ìrẹ́ nìkan tó mú àyà kan lọ gbàrún wá dòní o. Ọlọ́run pa láṣẹ kó mọ̀ kí ni o ṣé ńgbà tí ń sọ fún bí ìsánmọ̀ ló ti lọ gbà. Ọ̀rọ̀ ọjọ́ mi lè yí wo ẹ wá máa mú súrátù nẹ́jímì tó ń sọ̀rọ̀ nípa wáàyí bá nẹ́bí gba wáàyí Jìbìrìlù sọ̀kalẹ̀ wá bá ẹ máa sọ pé ó mú lóòkè ẹ wá sọ ìsìláàmù dẹ̀sìn rọ òun náà ló wá délẹ̀ ogun náà ló dé tẹ̀ ríjà yìí. Ẹ wá ní Jìbìrìlù ẹṣin kan ló gbé lọ àwọn kan ó làákàbà kan ló gbé lọ ìkan ó sọ pé wọ́n dọ̀fẹ́ wọ́n mú lọ ni nínú Sahih Bukhari kan náà ní mẹ́tẹ̀ẹ̀ta wà. Ó ní amani Jibrilun inda al-bayti marratayn ẹ̀ẹ̀mejì ni màláìka Jibrilu wá bá mi ó sì ṣáájú kírun fún mi amẹ́ni ó bọ́ ṣáájú ó kírun fún mi. Ó ní fa salla biya duhura hina zalat ash-shams ó wá kírun zúrì fún mi léyìí tá à ń pè láyìlá lọ́dọ̀ wa hina zalat ash-shams qadra ash-sharq yani qadra ash-shirak ó wá kírun zúrì fún mi nígbà tí òòrùn yẹ̀ kúrò látàrí sánmọ̀. Jìbìrìlù ló wá kọ́ mi lásìkò yẹn Ọlọ́run ò sọ àsìkò yẹn fún Al-Qur'an. Ó ní wa salla biya al-asra nígbà tásìkò ìrun àlàásàrí tó ó tún wá ó wá kí i fún mi kana dhilluhu midlahu nígbà tó já sí pé ibòjì rẹ̀ ó ṣe dédé ẹ̀ ń tá a fi màsìkò tá a máa kírun nìyẹn kìí ṣe pé Ọlọ́run sọ Ọlọ́run ní a máa kírun ó yàtọ̀ sí pé Ọlọ́run sọ àwọn àsìkò oorun kí tẹ́ẹ̀já ṣe làákàyè kí ló dé ọ̀tẹ̀ àtẹ̀tánú ṣe wá báyé yín jẹ́. Tó bá jẹ́ pé ẹnìkan ẹ̀dẹ̀kọ́ ọmọ kéwú síwájú tẹ́ẹ̀dẹ̀ tó ń ṣe fúlẹ́ńgé pẹ̀lú láàní lórí ẹ wá yẹpẹrẹ láàní ní adé mímọ́ ẹ tún yẹpẹrẹ agbádá fáwọn tí wọ́n máa lò. Gbogbo ń tẹ̀yìn ń dá sí èé ṣe táwọn bàbá Lágbàjì ò dá sí torí pé wọ́n rí ilé wọ́n rí ta àwọn èyí bẹ́ jáde sọ̀rọ̀. Kí ló tí bàbá Lájàgbé tí wọ́n èyí sáré jáde fún nǹkan torí pé wọ́n rí ilé tí ra pọ̀ lọ́dọ̀ wọn. Wọ́n máa sọ fún yín wípé èyí sáré bẹ́ sí nǹkan o kó má bàa lọ bẹ́ wọlé. Ẹ dákun ẹ má bínú. Jìbìrìlù ló wá kí i fún mi lásìkò zúrì ó kí ó sì sọ dédé bóòrùn ti rí ń gbò kí fóun ó ní ń gbò dìrun àlàásàrí ó tún padà wá salla biya al-asra hina kana dhilluhu mithlahu nígbà tí dédé ìbòjì yẹn ṣe dédé ẹ̀ wa salla biya al-maghriba nígbà ó dàsìkò magaribi ó tún padà ó wá kí i fún mi hina afutara as-sahimu nírú dédé àsìkò tẹ́ni tó gbààwẹ̀ ó máa túnu wa salla biya al-isha
ó sì padà wá ó wá kírun ìṣáì fún mi hina ghaba ash-shafaq nígbà tó di pé ìwo òǹpapá tí wọ́n máa ń pè ń tanmọ́ sóko tó pamọ́ tí ò sí lójú ọjọ́ mọ́ wa salla bi al-fajra ó tún wá lásìkò al-fajri tá kírun àṣùbà ó wá kí yẹn náà fún mi hina haruma at-ta'ama wash-sharaba níbo ó di pé oúnjẹ ti dèèwọ̀ mímú dèèwọ̀ fẹ́ni tó bá fẹ́ gbààwẹ̀ bá nẹ́bì ti mọ àsìkò oorun ni pé Jìbìrìlù wá kọ Ọlọ́run ò sọ àwọn àsìkò fún nínú Al-Qur'an àdísù kan nìyẹn níjọ́ tá nẹ́bì ó kọ́kọ́ kọ ó kọ́ nìkan tó já sí pé yóò máa jẹ́ àwọn àsìkò kan tí yóò máa já sí pé a máa ní longer day a sì máa ní shorter night a máa ní shorter day longer night ó tún wá lọ́jọ́ kejì ó tún wá kọ lọ́nà míì Ànábì ní falamma kana al-ghad nígbà ó tún dọjọ́ kejì Jìbìrìlù tún wá salla bi az-zuhra ó tún wá kírun zúrì fún mi hina kana dhilluhu mithlahu nígbà tí ìbòjì ẹ̀ ṣe déédé ààrẹ ìyẹn fi hàn yí pé àwọn àsìkò kan ń bẹ a máa kírun zúrì nígbà tí òòrùn bá kúrò látàrí sánmọ̀ tó bá dá àwọn àsìkò kan ó lè change kó bọ́ sí dédé àsìkò tí bòjí wa tí ó ṣe dédé wa. Wa salla bi al-asra ó tún padà wá lásìkò al-asri ó wá kírun fún mi kana dhilluhu mithlayhi nígbà tí ìbòjí ẹ̀ tó ṣe dédé rẹ̀ nílọ́po méjì ṣọ̀pẹ́ ń gbà mí tá fi mọ àsìkò zúrù ni pé ìbòjí rẹ̀ ó ṣe dédé ara rẹ̀ ó wá dá sírìmọ̀ nígbà tí ìbòjí yẹn tó bá gùn jù ọ lọ nílọ́po rẹ̀ méjì níbo ló wà ní Al-Qur'an tẹ́ fi bẹ́ẹ̀ ta tẹ́ ń pariwo pé àga mímọ̀ làgá yẹn àga yẹn ò ṣe rọ́ọ̀lù tẹ́ wá lẹ́ fẹ́ rọ́ọ̀lù àtàyìndé eléré tó ń sọ pé òun ò tí ì fẹ́ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ àfi kó wá sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ gbogbo ń tẹ́ wọn ní mẹ́rin kan wá pàtó kọjá kan máa sọ̀rọ̀ ó wá kí fún mi bẹ́ẹ̀ ó ní wa salla bi al-maghriba ó tún wá kírun magribi fún mi hina aftara sahimu nígbà tí àsìkò tó fẹ́ni tó gbààwẹ̀ láti túnu wa salla bi al-isha ila thuluthil layl ó wá kírun ìṣáì fún mi nígbà tí òru dá sí ìdá kan nínú ìdá mẹ́ta léyìí tó ń fi hàn gbà mí pé sọ̀látùl ìṣá ó lè dágo 9 kó dágo 10 ká tó kí nígbà tó já sí pé a máa rí pé ilẹ̀ ò tètè ṣú tó ara dìsù tó sọ pé ń gbà mí àwọn èèyàn ó ti sùn mọ́ṣáláṣí tí ò ní iṣẹ́ nìkan tí ó tiẹ̀ kánjú kánàbí ó tó wá kírun fún wọn ó ṣẹ̀ṣẹ̀ jí wọn ni tí ó mọ̀ fi mọ̀ pé àwọn àsìkò oòrùn yẹn ó máa yí padà nítorí ìyípadà oòrùn àtòṣùpá láwọn àsìkò mi òkè ń bo ló wá wà ní Al-Qur'ani pé àwọn àsìkò oòrùn tá a máa kíre tẹ́ ẹ ponú tọ́lọ́ nǹkan ní àkíní sọ̀lá àtàṣẹ ẹ̀gbọ́n Kùránì yé ni liduluki shamsi ìlágọ̀sákè lẹ́yìn tó wá sọ àwọn àsìkò ẹni lóòótọ́ ní inna salata kanati ala lil mu'minina kitaban mawquta ó fàsìkò sí àmọ́ wọ́n ní Ọlọ́run ò sọ àwọn àsìkò yẹn ní Al-Qur'an tẹ́ ẹ bá wá ní ẹ̀mù wa màláíkà Jìbìrìlù wá kọ́ lásìkò ní Ọlọ́run ò sọ ní Al-Qur'an ó ní wa salla bi al-fajra ó tún wá kírun al-fajri fún mi fastaqarra ó wá fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ pé irun yẹn ti jókòó Jìbìrìlù wá dúró dáadáa thumma iltafat ilayya lẹ́yìn yẹn ó wá kọjú sí mi faqal Jìbìrìlù wá sọ pé ya Muhammad ìrẹ́ Muhammad hada waqtul anbiya'i min qablik eléyìí lásìkò àwọn ànábì Ọlọ́run tí wọ́n ṣáájú rẹ̀ tí wọ́n máa kírun wal-waqtu ma bayna hadayni al-waqtayn láàrin àwọn àsìkò méjèèjì náà ló máa kírun kò níyẹ̀
ẹ bá wa sọ fún gbogbo wọn tí wọ́n ń bẹ́ ta àtèyí tó ní ògbọ̀n àtèyí tí irùngbọ̀n ẹ̀ pọ̀ àtèyí tó ṣẹ̀ṣẹ̀ lọ fi spiriti sí irùngbọ̀n kó lè gùn kán lè rò páfá àgbà lòun náà àtèyí tí ń wá tí ó jẹ làákà ìwo ní bẹ́ẹ̀ kéèyàn sọ̀rọ̀ wákàtí kan àbọ̀ kẹ́ ẹ wá mú 2 seconds kẹ́ ẹ wá lẹ́ ń pera yín lóní mímọ̀ nígbà rọmọdọ́nù ti bẹ̀rẹ̀ ní ìsìn kò sí àfáà sàlàfíà kan tó lè dájókòó ronú bó ṣe wà sí mọ́ bàbá Lágége nìkan ni tọ́píìkì wọn kí lẹ wá lọ wí lọ́dọ̀ Ọlọ́run ẹ rí nǹkan wí mọ́ èyí kan náà níwò adàgbàmọ́dénú tóun kàn gùn àfi bí igi sóró tóun tún kàn ọmọ kéwú jọ kíní kan lẹ́kọ̀ọ́ òun tí ń bá ń sọ̀rọ̀ kan tí wọ́n mú ẹ̀yìn tó yẹ ká máa wò láwòkọ́ṣe èyí tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ lọ wo tírà ẹ wà bẹ́ẹ̀ ta Ọlọ́run ò sọ àsìkò tá a máa kírun wákàtí 5 nínú Al-Qur'an bí bàbá Alágége ti sọ nìna bẹ́ẹ̀ lórí wa ala sawabi tamaman 100% 100 ni ibi tí wọ́n bá ti lọ ní sọ pé wọ́n lọ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run insha Allah ta'ala ibi tọ́pìkì eléyìí láàdúró sí lónìí tí ó máa jẹ́ part 1 nínú tọ́pìkì mẹ́ta ni ǹjẹ́ Ọlọ́run sọ àwọn àsìkò oorun nínú Al-Qur'an ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ kí ni mo pè kejì lẹ́ẹ̀kan ó ti tún sá fún mi ǹjẹ́ ńgbà tó o bá jí làṣùbà rẹ̀ ńgbà tó o bá jí ṣóun làṣùbà rẹ̀ ṣe ọ̀pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ táwọn yìí fi ń jáde tí wọ́n ń rò pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn tí ò sí mọ̀ lọ́dọ̀ wọn mi ò tí ì mẹ́nu báyìí o àmọ́ nínú Al-Qur'an kò sáwọn àsìkò tá a máa kírun bẹ́ẹ̀ Ọlọ́run ò sọ ó kàn sọ pé akimi salata liduluki shamsi ila ghasaqi layl ó kàn jẹ́ ká mọ̀ pé a kírun láàárọ̀ tílẹ̀ ó fi ṣú kò sọ pásìkò báyìí á kí báyìí wallahi mo feel disappointed fún àfáà Sùmọ́ra tí wọ́n jáfọ́ ní Kùránì yẹn wallahi mo máa ń gbádùn lẹ́kọ̀ọ́ kódà mo ní lẹ́kṣọ̀ wọn lórí fídíò tí ẹ ṣe lọ́kàn mo fẹ́ràn wọn pọ̀ a máa ń bí ẹlọ́yẹ kọjá ìyára yín ẹ kàn lọ júwe pé ẹ fúyé agbádá ló wà ń tẹ́ ẹ fẹ́ júwe ni pé agbádá lẹ wọ̀ kìí ṣe mọ̀ láwà nílẹ̀ wé ẹ lè ní tíra nílé kẹ́ ẹ dárúkọ tíra ṣèbí èwo lè mímú wáyé ní ìsìn ẹ̀yin kan sọ pé àti màsìkò tí wọ́n ń kí zúrì àti màsìkò tí wọ́n ń ká sírì àníkẹ́ ẹ mú wá nú Al-Qur'an tó wá já sí pé ẹ̀gbọ́n tí bàbá yẹn wí ẹlòmíì ń bẹ làákàyè tọ́lọ́run fún ni pé yóò gbọ́rọ̀ téèyàn wí lẹ́ẹ̀mẹ́ta kó tó lè yé ẹlòmíì yóò gbọ́ lẹ́ẹ̀márùn ẹlòmíì yóò gbọ́ lẹ́ẹ̀mẹ́wàá tó bá yẹ pé ẹlẹ́ẹ̀mẹ́wàá ló yẹ kẹ́ ẹ gbọ́ èyí ṣe tẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ gbọ́ lẹ́ẹ̀mẹ́wàá ṣe rí Àyìndé Eléré ìyín wò ní ìdìkú gbọ́ wọ́n rán iṣẹ́ owó lòun ń ṣe yóò sì jẹ yóò jẹ kìí ṣe páwa ń pín bàbá Lágége kọjá bólúwa ti ṣe wọ́n Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀ tọ́pìkì ẹyọ kan nínú mẹ́ta yẹn rí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan tọ́lọ́run bá kádàrá kí iná wà lálẹ́ yìí màá ṣe lẹ́ẹ̀kejì yẹn ìyẹn ni pé ìjẹ́ ńgbà tó bá jí làṣùbà rẹ̀ tó bá wá di lọ́la ń wàá ṣe wípé báwo la ṣe ń báraka àtàjígini àti gbogbo wọn tí wọ́n ń lùlù àti èyí tó wà níwò tó ń pe rẹ̀ bóyá fùdúdù lẹ́ máa pé bóyá tó fúlù dẹ̀ ni tó ń sọ̀rọ̀ sí bàbá wa hàn ẹ rí wípé wọn kájú mímọ̀ wọn kájú àwọn ká mọ́ wàá sọ̀lù gbogbo ń tẹ́yìn náà ń wíyẹ ò lọ tẹ́yìn bá ní bàbá Lágége wọ́n ṣàṣìṣe ẹ̀yin ló àìmọ̀ kan ọ̀rọ̀ tí ì débẹ̀ mi ò fẹ́ torí pé ṣinú mi ò fẹ́ kí ní ìkọlù nítorí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí ètò ẹ̀yin tẹ́ bá wà share program yìí ẹ̀yin tẹ́ tẹ like ẹ̀yin tẹ́ tẹ love ẹ̀yin tẹ́ jólùrànlọ́wọ́ tẹ́ fẹ́ ṣe ìrànlọ́wọ́ mo tún wá ṣàdúrà ládàáyẹn rí fáwọn tọ́lọ́ ń pè lọ́mọ ìyá mi
tó já sí pé challenges kan dé, àwọn ni wọ́n yọjú sí mi látòrí bàbá mi Alhaji Usman aṣáájú. Ọlọ́run iwájú ní kẹ́ ẹ máa wà títí láéláé, má dá yín padà sẹ́yìn. Kọ́lọ́run wá wọlá abẹ́, Ọlọ́run ò ní fa àwọn ọmọ yín, kò ní fi dà yín láàmú, kò sì ní fi wọ́n pa yín lẹ́kún. Ẹ̀yin náà Ọlọ́run ò ní fi yín ṣènira fún gbèsè ayé yín. Bákan náà Jíbọ́lá, ọlá ló máa jí bá, ò ní bá òṣì. Gbogbo ìgbà tó o bá ti ń sùn báyìí, tó o bá ń jí, ó máa jí sọ́lá ni. Bákan náà the king, aṣáájú náà ni king, yóò máa wà wájú náà ni, ò ní padà sẹ́yìn. Bákan náà Ṣéhù ní US, Ọlọ́run ò ní dá yín padà sẹ́yìn. Ẹ sì ní mọ̀fọ̀ wálé, ẹ sì ní mọ̀fọ̀ níbi tẹ́ wà yẹn. Wọ́n sì ní fòkú yín ránṣẹ́ sílẹ̀ o. Báwo lọ́rọ̀ ẹ ti wá dà yìí kò ní jẹ́ ti. Bákan náà ni bàbá mi dáadáa, bàbá àlùbáríkà, ẹnjìníà Odùọlá, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Bàbá mi dáadáa tí wọ́n bá padà gbọ́ mi yóò máa dùn wọ́n torí pé Ọlọ́run ò tiẹ̀ kádàrá kí làákàyè mi lọ bí pé kí n pè wọ́n. Bàbá mi Almaruf Gbọ́lágadé, lára àwọn bàbá tí ò fi mí lẹ̀ rárá ni, Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kankan. Bẹ́ẹ̀ ni bàbá mi Elbashir Ayub Adégbìtẹ̀ tí wọ́n ń jẹ́ bàbá wa, tí wọ́n ń jẹ́ baálẹ̀ Ọ̀tà Ọjà Ọba Estate nílùú Òṣogbo, tí wọ́n tún ń jẹ́ ìmáàmù ń bẹ́ẹ̀. Àpadà sí gbọ́ àpadà sí ìgbà mọ́jú bá bàbá náà dáa púpọ̀. Ọlọ́run àláfíà tó pé Ọlọ́run bá wa jogún rẹ̀ fún wọn. Bá a ti ń tọrẹ fún Mudirul Markaz tínú wa ń dùn, tálàáfíà yẹn ń peléke sí, tí àràkáàtì yẹn náà tó ń jí sí, tí gbogbo ẹ̀ ń dìde sí, Ọlọ́run jẹ́ ó túbọ̀ wọn dìde sí. Kọ́lọ́run bá wa dá bàbá padà sí bẹ́ẹ̀ ti rí tẹ́lẹ̀. Wallahi ìwúrọ̀ oníṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ó sì ṣe bẹ́ẹ̀ lójú ẹ̀mí gbogbo ẹ̀yin ọ̀tá yìí náà lérò. Ọ̀rẹ́ bọ́lọ́run ti ń bọ̀ díẹ̀díẹ̀. Ẹni pé bàbá mi ti ń ṣe báyìí. Tí bàbá mi ti yóò yé yín pé mò ń sùn lọ́wọ́ ni o, mi ò ka tírà o. Wallahi bàbá ò ka tírà lóòótọ́. Wallahi wọn ò ka tírà lóòótọ́. Tẹ́yin bá mọ̀ pé nǹkan àṣìṣe ni, èé ṣe tẹ́ ẹ̀ mójú kúrò pa àṣìṣe ni, èé ṣe tẹ́ ẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ sí ní pariwo àtàwọn ọmọ tẹ́ ẹ kó ta. Nígbà wọn pósìtì kíní mi ní ìsìn, àwọn nǹkan ti bú mi, wọ́n ti ṣe pé. Mo wá wò pé èsì wo la fẹ́ fún wọn nígbà tí oṣù Rọ̀mọ̀dọ́ọ̀nù ò bá ṣiṣẹ́ nú ayé wọn, ṣé kò tún gbọ́dọ̀ ṣiṣẹ́ nú ayé àwa? Àfi ká fi wọ́n lẹ̀, kọ́ sọ̀rọ̀ àwọn di múfìlísù, káwá sì kó fà lára wọn. Ìkan ní kí lè ìfẹ́ rí dá sí mbẹ̀, kí lè ìfẹ́ rí wí mbẹ̀. Mo sì ti wí ní tí mo fẹ́ wí ní ìsìn, èyí táwọn àfáà rẹ̀ ò lè rí wí. Òun náà mo sì wí, torí pé ìyàn ni wọ́n kàn máa jà. Èyí tó ṣe máa rá òun tí bàbá yẹn sọ lóòótọ́, tá a bá gbọ́ yé, Ọlọ́run ò sọ. Ọlọ́run ní ká máa kírun ni, kò sọ àsìkò tá a máa kí pàtó. Ó ní kò sọ ní Al-Qur'an, Ànábì ló sọ fún. Ló fi já sí pé èyí òun ní àṣìlù nínú Qur'an, a rí practicalization rẹ̀ lára Ànábì, ní tí wọ́n ń pè ní Sunnah Qur'an nínú. Ọlọ́run mọ́ ṣeré ìláṣẹ mọ́. Gbogbo yín tẹ́ ẹ bá wà lójú òpó yìí, Olúwa Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, kó sì bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀, kó sì mọ́ dá yín láàmú. Gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n kọjá, ọ̀gẹ́ mò ń sọ, gbogbo wọn ni wọ́n kírun wákàtí márùn-ún. Òun ló ń kó bá wa lọ́wọ́ tó jẹ́ pé àwọn Sabians tó jẹ́ sí pé mùsùlùmí olùkírun ni wọ́n, táwa mùsùlùmí ń fẹnu yẹ̀yẹ́ wọn. Jẹ́ pé wọ́n sì ń kírun bá ti ń kírun, wọ́n ń ṣàlù àlá, àwọn náà ń kí wákàtí márùn-ún. Táwọn Sabians kan wà tó jẹ́ pé àwọn gba nǹkan míì lọ, àwọn ṣe nǹkan míì bá ti ráwọn mùsùlùmí náà táwọn náà yapa lóríṣiríṣi. Wọ́n á máa bi ilé rẹ̀ sí pé àwọn wo ni Sabians, ní rí nǹkan kan sọ lórí ẹ̀. Torí pé ń tẹ́ kanú tíra lọ́dọ̀ àwọn àfáà ni pé bí ìgbà tó jásí pé kèfèrí ni wọ́n. Walali hum min ahlil kitab lahum nabiyyun ata ilayhim bis salat. Òun là kọ́kọ́ tíra àwọn ló wà pé dáradáṣe lọ́ọ́ gbà ń wá ń sánmọ̀. Ìtàn yẹn làwa lọ́ọ́ jí wá ní Ìránù láwa kọ sínú tíra lálẹ́ fáńdà Muhammad. Táwa change orúkọ Súrátù Bani Israila kú, táwa sọ di Súrátù Bani Israil, àwa sọ di Súrátù Isra. Ayọ̀ Bani Israil kú ńbẹ̀, àwa sọ di Súrátù Israil. Nítorí Súrátù Isra kó lè nítumọ̀ pé Isra lóòótọ́. Wọ́n wá mú Súrátù Najmi, wọ́n fi sọ Mìrájì tí ò ní bàtàn pẹ̀lú ẹ̀. Òun ló wá délẹ̀ yìí ní ìsìn, ẹ ó jẹ́ láti ń sọ.
nígbà táwọn ẹbí ń gun sánmà kínní lọ tó dé sánmà kejì ó wá gbọ́ ọlọ́run lálejò ń gbọ́ wá dọ́dọ̀ ọlọ́run wá ní báwo ni ó ṣe kíhun ẹ wá ní àtàhíyàtù lillah àzákíyàtù lillah àtàhíyàtù la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam ọlọ́run dákun mọ́ ṣe léyìn láṣẹ máa fún wa mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi o ọlọ́run nípa àlẹ́yìn kó wa bí akila ilaha illallah muhammad rasulullah so mi ò ní lásìkò púpọ̀ láti lè máa dá akọ wa àmọ́ tó ti bẹ́ẹ̀ náà Sheriff Ìdòwú Kẹ́ṣirò ọlọ́run bá mi gbàdúrà yín Bello Muhyiddin ọlọ́run ní fi yín lẹ̀ Taofik ọmọ ọba ọlọ́run bá mi ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà Imam Ibrahim Muhammad Bello ọlọ́run bá mi ṣe dáadáa fún yín bí akila ilaha illallah bákan náà gbogbo wa náà tá a wà ń bẹ Yusuf Olúṣọlá Karim ọlọ́run bá mi ṣe dáadáa fún yín Ogunlákin Jẹ́mi Kamil ọlọ́run ò ní jó bàjẹ́ láéláé la ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam gbogbo àwọn tó wà ń bẹ gbogbo wọn náà mo ṣàdúrà fún ọlọ́run máa yìí ó máa ń tẹ̀ ń fẹ́ ó sì máa ń tẹ̀ ń béèrè bákan náà Abidin Abubakar ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó má para lẹ́yìn o gbogbo yín tẹ́ wà ń bẹ náà ni mò ń ṣàdúrà fún ọlọ́run máa ń tẹ̀ ń fẹ́ Túndé Ibrahim ọlọ́run bá mi ṣíjú àánú wò yín bákan náà Ọlálékan Akínadé Abdallah ọlọ́run bá mi ṣíjú àánú wò yín ọlọ́run bá mi ṣíjú àánú wò yín la ilaha illallah bákan náà Akeem Mahmood ọlọ́run má fi yín lẹ̀ o bákan náà Afaw Abdulfatah Fabram Ibrahim ọlọ́run bá mi ṣíjú àánú wò yín náà kó sì má fi yín lẹ̀ bákan náà ṣé Mosak Harun ọlọ́run bá mi ṣàánú yín torí pé mi ò rí kinní yẹn dáadáa torí pé mo ní discharge lójú mo ṣẹ̀ṣẹ̀ ń bẹ́tà díẹ̀díẹ̀ ni mo sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kó ṣe dáadáa fún wa so bákan náà come to Islam ọlọ́run ò ní fi yín lẹ̀ àwọn tí wọ́n mú jihad dání nìyẹn mo àfáàmì Harun jẹ́ kí n wo kinní ok Mosak Harun ọlọ́run bá mi ṣàánú yín Adùmọ́lá Murtala Adémọ́lá Murtala ọlọ́mọ fi yín lẹ̀ bákan náà mo kàn ní kí n láǹfààní kí n kàn ṣàdúrà díẹ̀ fáwọn tí ọlọ́run kádàrá kan wà ń bẹ̀ so bóyá ọlọ́run lè ní kí n so bákan náà Adésínà Rájí ọlọ́mọ mi ṣàánú yín bákan náà Òpóọlá Meshud Adéníyì ọlọ́mọ fi yín lẹ̀ Táíwò Amsat ọlọ́mọ mi ṣe dáadáa fún yín o Malam Abdulsamad Babatunde ọlọ́mọ mi ṣe dáadáa fún yín báyìí ẹ̀nà Alhaji Akeem Ìwà ọlọ́mọ fi yín lẹ̀ o la ilaha illallah gbogbo wa tá a wà ń bẹ ọlọ́mọ wa fáàmì Salahuddin akéwúkawó ọlọ́njẹ́ máa kan owó má jẹ́ kan oṣù jẹ́ káwa náà kan la ilaha illallah bákan náà Abdulmaruf Abíọ́dún Adékọ̀yà ọlọ́mọ mi ṣíjú àánú wò yín la ilaha illallah Muhammad rasul ọlọ́ọ̀rẹ́ ọlọ́mọ mi ṣàánú kó bá wa ṣe yín lọ́lọ́ọ̀rẹ́ àrísìkí tẹ́ máa fi ta ọrẹ́ fún gbogbo ayé tẹ́ẹ̀tì ẹ̀ ní màpẹ́ mọ́ níbi kan ọlọ́mọ wa ṣe ìmáàmù àgbà bàbá gbogbo wa Imam Abdulfatah Zakaria ọlọ́mọ mi ṣíjú àánú wò yín Adémọ́lá Murtala ọlọ́mọ mi ṣíjú àánú wò yín kó bá mi ṣe dáadáa fún yín la ilaha illallah Muhammad rasulullah gbogbo àwọn tó wọn bá wa ṣe tí wọ́n wà ń bẹ ọlọ́mọ yìí ó máa ń tẹ̀ ń fẹ́ àwọn máa ń tẹ̀ ń béèrè ó sì máa ń tó yín gbogbo àwọn tí wọ́n wà lórí TikTok ní ọlọ́mọ yìí ó àsìkò ṣì ń bọ̀ táàjọ máa gbádùn ara wa dáadáa pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run لا إله إلا الله اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين بأك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين لقد جاءكم إلافك bàbá láyége àti gbogbo àwọn tí wọ́n jẹ́ bàbá dáadáa fún wa bismillahir rahmanir rahim ẹ̀mí gígùn àlàáfíà laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim li ilafi quraish ilafihim rihlatash shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf ọlọ́ndàkùn mọ́ṣẹ́lẹ̀ ìláṣẹ́mọ́ fún wa Ramadan náà ti bẹ̀rẹ̀ àti ń gbà lọ olú ọlọ́run dákun gbogbo ìyọ́nú ọlọ́run ní kọ́lọ́n jẹ́ abá pàdé bẹ́ẹ̀ mọ́jà bá bínú ọlọ́run pàdé
ní ọ̀dọ̀ wa yìí láti máa gbààwẹ̀, láti máa ṣépè, láti máa bú àwọn èèyàn, láà máa yẹ̀yẹ́ wọn, láà máa wá àṣìṣe, kó wá já sí pé gbogbo àwọn àfáà lórí social media àwọn tí wọ́n máa ń rí wá sí ṣe àwọn tí wọ́n bá jẹ́ Markaziyya nìkan ni. tí o bá dé Markaz owó bá pé wọn èé wu tẹnìkan kan tó sọ̀rọ̀, bòde Nurul Islam lọ́dọ̀ bàbá Alfallah owó bá bẹ́ẹ̀ wọn ó bí sí tí wọ́n mọ treat topic táwọn èèyàn mọ ṣàǹfààní lára wọn. tó bá dé Sọ́fúà nílé ńlá lọ́dọ̀ Sheikh Al-Gamawi owó bá pé wọ́n mọ rí ọ̀rọ̀ sọ, bó dọ́dọ̀ Farouk Oníkíjìpá owó bá pé wọ́n mọ rí ọ̀rọ̀ sọ, bó dọ́dọ̀ bàbá wa Agboola owó bá pé wọ́n mọ rí ọ̀rọ̀ sọ, bó dé Orílé lọ́dọ̀ bàbá wa Olórílé owó bá pé wọ́n ń rọ̀rọ̀ sọ, bó dé Àjàrà, bó dé Bádíà, gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀. gbogbo àwọn tó kù wọn wá gbé madness lé wọn lọ́wọ́ kọ́ máa rán ọ̀rọ̀ kó wọ́n lè dá kinní kan ronú kán sọ kinní kan. ṣé níjọ́ tí bàbá yóò tí ì sọ ń bolẹ̀ wà rẹ́lífàǹtì mọ́. Fatai Sarumi bá tún róhun náà lòun náà bá tún tan kámẹ́rà kò rí tọ́pì kan nu Ramadan ó ní nǹkan méjì ní bí Mudirul Markaz nínú sí Saudi. ṣé ẹ̀kọ́ tí Fatai Sarumi tí yẹn fẹ́ kọ́ nìyẹn? Fatai sọ́dọ̀ pálí tó gbà tún sọ́dọ̀ ìmọ̀ náà tún sọ́dọ̀ mọ́ lára. Ọlọ́run ṣàánú Ìlọrin púpọ̀ torí pé bí a bá ti ń rí irú yín ẹgbẹ̀rún tẹ́ kàn gbé pálí dání tá a máa wò pé ṣé Ìlọrin làwọn eléyìí náà láà máa rí mílíọ̀nsì Ìlọrin tẹ́ mọ̀ rí pé àwọn èèmọ̀ rí wọlé Sàláàtì lọ. kódà èyí tí ò lọ yunifásitì tó wọ́n máìkì láti máa ń sọ̀rọ̀ kódà kó má fa háyà kó má kàkéwù ó mọ̀ pé ó rí ẹ̀kọ́ kan bẹ̀ ó sì mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ ó mọ̀ pálùbáríkà ń bẹ láyé wọn. èèyàn wá dàbí pálùbáríkà ò tiẹ̀ gbẹ́ etí aṣọ rẹ̀ kọjá. pẹ̀lú ìmáàmù kan tó wọ́n mọ̀ sọ̀rọ̀ kò tiẹ̀ sẹ́kọ̀ọ́, kò sí àpẹẹrẹ mímọ̀, kò sápẹẹrẹ àfáà, kò sápẹẹrẹ wìláyà, kò sí kankan. سبحانك اللهم وبحمدك اجافي بين نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اشهد ان فاwọn Ọlọ́run bá wa sọ wọn láyà tàlàfíà, àwọn tí wọ́n wojú Ọlọ́run Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn, gbogbo ohun tó ní kálukú ń béèrè Ọlọ́run bá wa ṣe fún wọn, má fẹ́ nìkan kanlẹ̀ láì gbàdúrà rẹ̀. àwọn tí wọ́n wá gbégbélú Ọlọ́run jẹ́ ó tẹ̀ wọ́n lọ́wọ́, gbogbo ń tá wá sọ yìí ó tẹ́ ẹ lọ́rùn kò tẹ́ ẹ lọ́rùn Ọlọ́run kó yọ ṣàánú gbogbo wa kó gbọ́rọ̀ wá sísọ gbogbo wa náà àjọ ń wójú rí Ọlọ́run ní Ọlọ́run jẹ́ àjọba ní Ọlọ́run pàdé bí akila ilaha illallah Muhammad rasulullah rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab rabbana afrigh alayna sabran wa thabbit aqdamana وانصرنا على القوم الكافرين بأك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ما شاء الله وإلى اللقاء ما gbàgbé kẹ́ bá wa share flyer yẹn dáadáa kó lè dé tí gbọ́ àwọn èèyàn àtẹlẹ́yìn náà àwọnú ìtókù ó lè jálẹ̀ tí ò bá jálẹ̀ àwọnú méjèèjì lọ́la pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Assalamu alaikum wa ila al-laqa. All of us dynamic Anumura. All of us dynamic Anumura. All of us dynamics Haji Anura. All of us dynamic Haji Anumura. Anumura. All of our dynamics is the best. Ó jẹ́ ti kákó ní ìṣìrìn àjò. Lọ́sílùú Mẹ́kà alápọ̀nlé pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. All of our dynamics. Lọ́lọ́run mi fi iṣẹ́ rán o. All of our dynamics Haji Anumura.
مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا وتجارة لن تبورا ولا فشبع كل شيء ولا fún iṣẹ́ àti aláṣẹ pé pẹ̀lú múra alálọ́bọ̀ èyí tí ò bá nira dé rárá ọ̀rẹ́ mi dákun má ṣe iyèméjì o Ọláfáṣù ni ó jẹ́ máa bá lọ. ẹni bá wà lọ lé Olúwa kò ní sí dààmú kankan fún wọn ibùgbé tó súnmọ́ Káàbà oúnjẹ ìrọ̀rùn ni wọ́n máa jẹ àwọn àfáà tí wọ́n múnádóko ni wọ́n máa tọ́ wa sọ́nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ ẹni bá wà lọ ò ní ṣàbámọ̀ àlọ́tún lọ ni a ó máa jọ lọ. Fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀, àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó, ó wà ní Àbújá, ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai, etc. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-4303-7156 tàbí 070-2027-8482. Our WhatsApp number is +974-70663824. If you want to contact us through our social medias at Olafash Dynamics International Limited, Olafash Dynamics Hajj and Umrah Service. Naam, òun náà láti gbọ́ yẹn Olafash Dynamic. So àwa tá a bá fẹ́ lọ umrah, a bá fẹ́ lọ hajj, a bá tiẹ̀ láwọn arìn àjò ní ìta lè lọ pẹ̀lú òkú lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ó ṣe ní rọrùn la ilaha illallah. Mo tún wá rántí kíní kan pé ẹ jẹ́ ká lò ṣẹ́jú mẹ́wàá ká fi gbà pé láyé tọ́lọ́run bá lára àwọn tí wọ́n pè bóyá wọ́n fẹ́ dá sọ̀rọ̀ yìí tàbí àwọn náà tiẹ̀ fẹ́ sọ nǹkan kan sí. Ó ṣeé ṣe kárẹ́ lòmíì tí ó pè àmọ́ kò dé kọjá ṣẹ́jú mẹ́wàá tí ó pè tí ó sọ pé àyà kan bẹ̀ táyà yẹn wà. So mo rántí ní ẹlòmíì sọ pé Ọlọ́run yọ wọ́n tí wọ́n fi nọ́mbà ẹlẹ́wọ̀n jẹ́ pé 081-30-50 081-30-50-98-34 081-30-50-98-34 láàrin ìṣẹ́jú 5 sí 10 àwọn tọ́rọ̀ ń bá kádàrá pé a fẹ́ pè èmi mi ṣe ìtají ní pẹ̀lú mi lè fẹ́ pè kó fẹ́ dá sí àbí kó fẹ́ béèrè ìbéèrè kó fẹ́ ní àwọn tẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ kọ́ àyà Kùránì ń bẹ tó sọ àwọn àsìkò yẹn yàtọ̀ sí aqimi ssalata liduluki shamsi ila ghasaqi layl àti inna ssalata kanat ala al-mu'minina kitaban mawquta al-mu'minuna ti ń kí tẹ́lẹ̀ ká nẹ́bí ó tó dé umul anbiya wọ́n sì lásìkò tí wọ́n ń kí àsìkò yẹn lọ́ba àmì ń rí fáàsì kò sọ àwọn àsìkò yẹn náà Al-Qur'an tá a bá rẹ ni tó ní ó lè pè wá wọlé o àwa náà máa gbà ó kò sí láì fi mẹ́ o tá a bá sì rẹ ni tó fẹ́ contribute sí ń tà sọ yìí tàbí o fẹ́ pè o fẹ́ dá ojú òpó sílẹ̀ nísìnyí ẹlòmíì ó máa sọ yìí pé ó dùn wọn jẹ́ ká pè wọlé tó bá yẹ pé wọ́n jẹ́ ká pè wọlé ni la ilaha illallah owó fi àìmọ̀kan rẹ̀ hàn. So àwọn tí wọ́n sì máa ń kọ́mẹ́ǹtì sórí flyer ńgbà tá a wà yẹn tí wọ́n ní kí làwọn náà fẹ́ rí sọ ń pẹ̀ níbo làwọn wà ní ìsìn wọ́n dákun kán pè wọlé o tòtọ́lọ́mù bá ní kádàrá pé kí wọ́n lè pè káwọn náà wá júwe tí wọ́n mọ̀ ní táwa náà mọ̀ náà ní lóòótọ́ kò tó nǹkan alhamdulillah àmọ́ arẹ́rìí mú wa. Tòun tí bàbá yẹn sọ yẹn èyí tó bá rí bẹ́ẹ̀ já gbà pé bẹ́ẹ̀ èyí tí ò bá rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni àwa ká mọ̀ bọ́ta torí pé gbogbo ayé ń sọ bàbá yẹn sì dákẹ́ ó ṣe sùúrù bọ́lọ́run ṣe ní káwọn ànábì Ọlọ́run ṣe sùúrù pé wà subir kama sabara ulul azmi minar rusul. Láìpẹ́ kò sẹ́ni tó fẹ́ pé mọ́jẹ kájà kò dúró bí òun ṣe jẹ́ nìyẹn Ọlọ́run dákun pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá kádàrá pa lè pàdé lálẹ́ á pàdé lálẹ́.
ready to embark on the sacred adventures of a lifetime, embark on a spiritual journey, the fifth pillar of Islam. With All of Us Dynamics International Limited, your gateway to Hajj and Umrah services. All of Us Dynamics International Limited, your trusted companion on your sacred journey. Our commitment, swift and also free visa procurement, enlightening guidance, ziyarah talks, holistic lectures to nourish your soul.